òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí. Títọ́ nínú jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí. Títọ́ nínú jẹjẹ. Òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Òtítọ́ ní ká ṣe. Gúdìdì rẹ̀ mí lẹ́kùn ọmọ alájẹ. Lẹ́ni ọjọ́ ajé, hallelujah. Àgbogbo yìí ti ń dúró dè mí ni. Hallelujah ló bá dé o. God bless you, God bless you, God bless you all. Thank you all for joining me. Thank you. I really appreciate you all. How's this for you? You the best program with you. Mo ti fi rojú sí o. Ẹ ṣeun ẹ̀yin tèmi Olúwa bá mi pọ́n yín lé o. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ torí ètò Ṣàngó Ògbó. Ìjọ mímọ́ lọmọ náà. God bless you my darling. Gbogbo ilé nǹkan ẹ káàbọ̀. Love you more, love you more. Thank you. Oh my days. Oh, you people are making my day tonight. My spirit is so lifted. Thank you, thank you, thank you. Òtítọ́ ni ká máa ṣe ní gbogbo ìgbà ká má ṣàbòsí. Bẹ́ẹ̀ ni ká bá purọ́ irọ́ ajá lọ́jọ́ kan. Ká bá purọ́ irọ́ ajá. Ká má ṣàbòsí o. Irọ́ ajá. Ọlọ́run ló rán mi níṣẹ́ sí gbogbo ayé o. Bí ó sì jíṣẹ́ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run ló rán wa níṣẹ́ sí gbogbo ayé. Bí ó sì jíṣẹ́ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ tí. Bí ẹ bá foretí ẹ kò ṣe wá. Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Bí ẹ tún fi ìkà tí ẹ mọ̀ ṣe yín o. Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Astrop, I recognize you there, thank you. Brother Fred Astrop, that is you, yes, yes. It's a chit chat. It's a chit chat. It's a chit chat. It's a chit chat. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí ọ̀sẹ̀ tuntun ìní ọjọ́ ajé. Ajé a fi ilé wa ṣe bùgbé, a fi ọ̀dẹ̀dẹ̀ wa fi ṣe ìyẹ̀wù. Gbogbo káràkátà wa a ní pòfo nídìí ẹ̀. Ní ọlá àti tóbi Ọlọ́run. Ó ti ń da kò dá wọn kò ní kàn sí èmi àti ẹ̀yin. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè tó dá èmi àti yín sí. Ọpẹ́ jíjẹ, ọpẹ́ mímu, ọpẹ́ níná, ọpẹ́ lílò, ọpẹ́ wíwà láyé, ọpẹ́ wíwà láàyè lábẹ́ bó ti wù kó rí. Olúwa Ọlọ́run ọba ẹ ṣeun pé ń jẹ́ mi ní nínú ilé ayé wa. A dúpẹ́ wípé a kò sí páńpẹ́ ayé. A dúpẹ́ wípé àwọn olubi wọn sọ pé àwa ní ìbànújẹ́ ayé wọn tó lọ. Ọlọ́run ọba ẹ máa ṣeun. Gbogbo bí wọ́n ṣe ń pa, bí wọ́n ṣe ń kú ní kọ̀kọ̀. Ọlọ́run ọba Elédùmarè ẹ jẹ́ kó kàn wá. Ọlọ́run ọba ẹ ṣeun. Àwọn olubi, àwọn ojúlarí ọ̀rẹ́ òdenu,
ẹ jẹ́ kí wọ́n yọ ṣùtì ètè nítorí ọ̀rọ̀ tiwa. Ìyìn ògo ọlá fún ajúnilọ. Àní wípé bí wọ́n ṣe ń pa bí wọ́n ṣe ń kún bẹ́ẹ̀ lẹ́ ń tú àwọn olubi láṣìírí. Olúwa ọlọ́run ọba ẹ ṣeun. Ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ìyá mi ìtùnú. Ọlọ́run ọba Elédùmarè yóò máa bá mi tù yín nínú, yóò máa bá mi dábìrà nínú ilé ayé yín. Bí ẹ ṣe nífẹ̀ẹ́ mi, ẹlẹ́dàá mi á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. Ọmọ ìjọ mímọ́ láti òkè Síónì wá, gbogbo ohun tó wà nínú ilé ayé ẹ pátápátá àti tó mí àti tí omi ó máa di lọ́tún lọ́tún ni, ó máa mọ́ ni. Ẹrẹ̀fọ̀ ayé kò ní kó sí, ìbànújẹ́ ayé kò ní wọ̀, rẹ̀mílẹ́kún àtàjèrè ọjà ní agbára ọlọ́run ọba Elédùmarè ò ní joyè apàtẹ́mátà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní àṣálẹ́ yìí, ojú yín ò ní relédè yín. Ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní fi ọkàn yín ṣe ibùgbé. Ìròyìn ìbànújẹ́ ó kéré ó tóbi. Tó bá ń pín ẹ̀ ní rówó fi bá wọn rà á. Gbogbo ohun tó lù mọ́ ẹkún òṣè ìbànújẹ́ alu ọjà tà ní gbàǹjo ẹ̀ ní rówó fi rà lórúkọ Jésù. Àní ní àṣẹ ti bàbá, àṣẹ ti ọmọ, àṣẹ ti ẹ̀mí mímọ́, mo pàṣẹ ìtura sínú ilé ayé gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí. Àtẹ̀yin tí mò ń rí lójú fọ́nrán, àtẹ̀yin tẹ́ wà lẹ́yìn fọ́nrán, àtẹ̀yin tẹ́ tún máa wò ó ní ìgbàkigbà tẹ́ bá ti wò ó. Àṣẹ ọ̀rọ̀ yìí á máa dúró dè yín, á dì sì ṣẹ́ mọ́ yín lára. Nítorí pé lọ́jọ́ tá a bí yín, a fi ọṣẹ wẹ̀ yín, a ṣẹ́ mọ́ yín lára, a ṣẹ́ mọ́ mi lára. Lọ́jọ́ tá a bí yín, a fi kọrin kọ̀ọ̀kan yín lára, a fi fọ ìdọ̀tí ayé yín kúrò. A kàn mí yín lára gbọ̀ngbọ̀ngbọ̀n, a kàn èmi Ọmọ́tádéṣe náà lára gbọ̀ngbọ̀ngbọ̀n. Gbogbo bí mo ṣe wá ń wúre fún yín yìí, orí tèmi ìṣẹ̀dá tèmi náà ò ní kọ ire yìí. Bí mo ṣe fẹ́ kó rí fún yín, kó rí fún mi nígbà igba, kó rí fún mi ní àìmọye ìgbà ní àṣẹ Ìdùmarè. Tó bá yẹ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tó bá yẹ pé mò ń sọ tinútinú látòrí ìdodo ni, bó ṣe ń dáa fún yín kó dáa fún mi jù bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe ń sọ, tó bá yẹ pé bí mo ṣe ń sọ nǹkan tó ń tẹnu mi jáde, tó bá yẹ pé tìfẹ́tìfẹ́ tọkàntọkàn ni mo ṣe ń sọ, kó rí bẹ́ẹ̀ fún mi tọmọtọmọ, kó rí bẹ́ẹ̀ fún ìdílé mi. Olúwa ọlọ́run ọba Elédùmarè, ọba tí ò jẹ́ kẹ́ lójú ẹkún, tí ò jẹ́ kẹ́ lẹ́rẹ̀kẹ́ òṣì, tí ò jẹ́ kẹ́ rí àkọlùkọgbà ayé. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, nítorí pé gbogbo nǹkan báyìí tí wá tọ́pẹ́ ni. Ẹ mọ̀ pé ẹ mọyì àwọn tá a jọ jí lénìí, ẹ mọyì èèyàn tó ti kú, ẹ mọyì èèyàn tó ti sùn. Ọmọ níyì, iyì náà ni tí máa jẹ́ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Wọ́n pè yín ní ọmọ níyì, ó nídìí tí ìyá àti bàbá tí wọ́n fi sọ yín ní orúkọ yẹn. Iyì náà tẹ́ wá mú wọnú ilé ayé wọn kò ní dìbàjẹ́. Ẹ̀yin náà wá rí ọmọ tí ẹ̀yin náà máa wá sọ di ọmọ pọ́nmilé ní àṣẹ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Gbogbo ohun tó ti ń dùn nínú ilé ayé ẹnì kọ̀ọ̀kan yín kò ní kan. Bí a ṣe fi sí mi ní ọkàn mi ní ìṣẹ́jú yìí, ọ̀tọ̀ lóhun tí mo bá wá, ṣùgbọ́n Olúwa ló máa ń to ètò tèmi. Ẹ ti mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tí máa sọ pé mo fẹ́ ṣe, ṣùgbọ́n nígbà tí àwọn oníṣẹ́ tí wọ́n bá dẹ̀ yí iṣẹ́ padà, kò sí ohun tí mo máa ṣe. Bí oníṣẹ́ bó ṣe yí iṣẹ́ padà sọ pé ìwúre ni kí n bẹ̀rẹ̀ sí ní wú, kí n tó sọ nǹkan kan ní àṣẹ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́. Ìṣẹ̀dá yín kò ní kọ àdúrà, ìṣẹ̀dá àwọn ọmọ yín kò ní kọ àdúrà. Níbi tí Nàìjíríà tó gbélé délé nìyí, a kò mà ní lé fún yín o, nítorí pé kí ni ìran ọ̀gẹ̀dẹ̀ kan kì í rí ìnira, ẹrẹ̀fọ̀ kì í gbóná dalẹ̀. Ní agbára ọlọ́run ọba Elédùmarè, ẹ̀ ní rógun ìgbóná, ẹ̀ ní rógun ìdààmú, ẹ̀ ní rógun kòtókòtó. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí, ẹ̀ mà ní táwọ́ náà, ẹ̀ ní tẹ́, ẹ̀ ní tí. Ẹrù tí abiyamọ kì í tú, wọn ní gbé wá ká yín mọ́lé. Níbikíbi yòówù káwọn ọmọ yín wà, lókèrè ni wọ́n wà ní, nítòsí ni wọ́n wà ní orúkọ ọlọ́run ọba Elédùmarè adẹ́dá aṣẹ̀dá. Ẹ ní rí wọn kẹ́ ẹ bú sẹ́kún. Mi ò ní rí àwọn ọmọ mi kí n bú sẹ́kún. Mi ò ní rí ọmọ kí n pòṣé. Ẹ ní rí ọmọ kẹ́ ẹ pòṣé. Ẹ ní káwọ́ bọ́tán nínú ilé. Ẹ ní bórógùn ìbọ́sẹ́yìn ẹ̀yìn ilẹ̀kùn kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọkún. Ẹkún àjọsùn, ẹkún àdásùn kò ní jẹ́ tiyín. Ohun tó ń jẹ́ ìjókòó kò ní sí nínú ilé ayé yín, nítorí pé ibi tó máa pé ẹkú ìjókòó, ibi tó ti ń ṣe ọ̀fọ̀ ni, ọ̀fọ̀ ò ní jẹ́ tiyín. Ṣùgbọ́n ibi tó bá ti ń fìkàlẹ̀ sí, nítorí pé ibi tí àmú bá wà, ibẹ̀ láti máa ń pọnmi fún.
níbikíbi gbogbo ibi ní tó bẹ́ àmú bá wà ńbẹ̀ báyìí ibẹ̀ láti máa ń pọnmi fún ó dẹ̀ máa ń tùbà ó máa ń tùṣẹ́ fún àmú ni ìrun àmú kankan kì í gbóná ayé yín ò ní gbóná òdì mo ní ayé yín ò ní gbóná òdì ohun tó ń jẹ́ ìgbóná ẹ̀ ní mọ́ ẹ̀ wá ní tutù òdì nítorí pé tí wọ́n bá tún tutù òdì ó ti bọ́ sódì kejì nìyẹn ẹ̀ ní gbóná òdì ẹ̀ ní tutù òdì ẹ̀ ní gbúrò òkèrè ìbànújẹ́ èmi Ọmọ́tádé ṣe náà mi ò ní gbúrò òkèrè ìbànújẹ́ gbogbo ohun tí mò ń sọ láṣálẹ́ yìí tó bá yẹ pé bí ẹ̀mí ṣe darí mi ni mo ṣe ń sọ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́dàá mi àtàwọn ọmọ mi lára nítorí pé àjẹyóhun lọ́lọ́run ọba Elédùmarè ó ní gbogbo nǹkan tóun bá ṣe báyìí Ọlọ́run fi ń dára ni Ọlọ́run ò wá ní fi yín dára tí ò dáa Ọlọ́run ò ní fi yín dára tó yẹ pé tẹ bá wora yín nínú ìwọ̀gbẹ̀ báyìí ẹ tó bá wora ẹ nínú ìwọ̀gbẹ̀ tó bá bú sẹ́kún àrà tí ò dáa ni Olúwa Ọlọ́run ọba Elédùmarè kò ní fi yín dára tí ò dáa kò ní fèmí náà dára tí ò dáa Ọlọ́run ọba wà ní ṣe kíni kò ní káwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ èmi àti yín nítorí gbogbo ohun tọ́lọ́run ọba bá ṣe ó ní dáadáa ni ó lóun fi ń fẹ́ lá ni Ọlọ́run ò ní fìbànújẹ́ ilé ayé yín kò fi fẹ́ lá Ọlọ́run ò ní fún Sátánì ẹni ègbé ẹni ẹ̀kọ́ ni nítorí pé Sátánì àti Ọlọ́run ọba Elédùmarè adẹ́dàá ṣẹ̀dá 5 and 6 ni wọ́n kò sí ohun tí Sátánì ṣe tọ́lọ́run ò mọ̀ sí kò sí ohun tí Ọlọ́run ṣe tí Sátánì ò mọ̀ sí gbogbo ohun pátápátá ní Sátánì ló lágbára gidigidi lórí ẹ̀ ṣùgbọ́n agbára ìmí ìyè tó wà nínú èmi àti ẹ̀yin nìkan ní Sátánì ò lọ́wọ́ lé lórí ni kò ní agbára lé lórí Olúwa wá ní fún ní agbára lórí èmi àti ẹ̀yin ìmí ìyè tó wà nínú èmi àti tiyín kò ní di sí Sátánì ẹ wo gbogbo ìnira tí Jóòbù tó jẹ nínú ilé ayé Olúwa ní gbogbo ohun tó bá wùn ẹ́ ni kó lọ fi dá lára mo mọ̀ pé èèyàn mi ni ìnira tó máa kọjá ẹ̀mí yín Ọlọ́run ọba ò ní gbé kò yín ó ní gbogbo àrà tó bá wùn ẹ́ ni kó fi Jóòbù dá Jóòbù ṣàárẹ̀ títí débi pé ó ń yọ ìdè ní gbogbo ara síbẹ̀síbẹ̀ Ọlọ́run torí pé Ọlọ́run jẹ́ èmi ni nínú ọkàn ẹ̀ ibi tí Ọlọ́run tó ti ń jẹ́ èmi ni nìyẹn agbára tí Ọlọ́run ní tí Sátánì ò ní nìyẹn ìmí ìyè yẹn ó ń jẹ́ èmi ni nínú ilé ayé Jóòbù nígbà ni ìmí ìyè náà á jẹ́ èmi ni nínú ilé ayé yín ìmí Olúwa tó wà nínú wa tá a fi mí tá a fi ń jẹ́ ènìyàn tí a fi ń la ẹnu tí ọ̀rọ̀ fi ń jáde tá a fi ń gbé apá wa tó fi gbé tá a fi ń fi etí gbọ́ràn tá a fi ń fi ojú ríran tí ohun wa tí kò dí ìmí ìyè náà kò ní bàjẹ́ kò ní dágbére kò ní di ti Luciferi ìmí àlàáfíà tá a gbé wá sílé ayé kò ní di ti èṣù mọ́ wa lọ́wọ́ kò ní di ti ẹni ibi náà ẹni ègbé ẹni ẹ̀kọ́ gbọ́ ìwà àbíamọ ń wúre fún ẹ ní àṣálẹ́ yìí ẹrù tábíamọ kì í tú wọn ní gbé wá ká ẹ mọ́lẹ̀ o ọ̀rọ̀ àwọn ọmọ ẹ ò ní sú ẹ ò ní tẹ́rí kodò mírí kó mi jẹ́ gbígbóná kó jáde lójú ẹ lórí àwọn ọmọ ẹ èwo ló ń dẹ̀ láàmú nínú wọn iṣẹ́ olubi ni pé ìmísí Olúwa pé kó yí lọ́kàn padà ọ̀rọ̀ ọmọ rẹ ò ní sú ẹ láṣẹ Ìdùmarè ta ni ẹni náà tó fẹ́ fi ọmọ dà ẹ́ láàmú Ọlọ́run ọba Elédùmarè abámifilé ayé da ẹni náà láàmú ta ni ẹni náà tó ń fọwọ́ sọ àyà ní orí ilé ayé rẹ àwọn ogun ọ̀run kan bá mi fa àyà náà ya pẹ́rẹpẹ́rẹ ta ni ẹni náà tó ń dún mọ̀wúrú mọ́ ẹ Olúwa o Olúwa o Olúwa o nǹkan tí o fi ń jẹ́ Olúwa fi hàn àwọn olubi yìí ta ní gbè tó pèrò wípé kò sínwín ọ̀sán gan ta ni ẹni náà tó ń gbè tó pèrò pé kò sínwín lójijì olubi ọkọ wo lẹni tó pè ní ọkọ tó bímọ fún tó ṣàbíamọ fún
tó ń gun orí àyà ẹ nígbà tó bá tó ń ṣe oúnjẹ fún tó ń jẹ, tó ń fọ aṣọ fún, tó dẹ̀ ń wọ̀ sọ́rùn, tó dẹ̀ wà lábẹ́ òrùlé ẹ̀, tó wá sọ wípé pẹ́pẹ́ sí àsìkò àti fi ẹ́ dájọ́ tó. Mo ní orúkọ Jésù Kristi, irú ọkọ bẹ́ẹ̀, àkọlẹ̀bù àti álímì wọn bá ṣọ̀rẹ́ láìpẹ́. Irun orí ẹ kan kò sẹ́ni tó lè dá, kò sẹ́ni tó lè ka irun tó wà lórí ẹ. Tá bá rí ẹni tó ti jí irun orí ẹ tó sọ pé òun fẹ́ fi sí ẹ níwín ní ayálà níbi tẹ́ ẹ ti lọ ṣerun ni, àbí bí tó ti ń bá ọkùnrin ṣeré, tó ti ń bá ọkọ rẹ ṣeré ló ti fi ọwọ́ pa ẹ́ ní orí, àárọ̀ ọ̀run á jọ kí ọwọ́ náà kí ó jẹrà dànù. Ta ni ìyàwó náà tó ní inú ń bí òun, tó nínú òun rú sí ẹ, tó ní lá àfi tó bá di oníṣòkòtò kan, agbára náà Olúwa yóò gbà lọ́wọ́ ẹ̀, nítorí pé ìwọ ni a fi ṣe adé orí ẹ̀. Ò tó bá wá fẹ́ wá gba ṣòkòtò kúrò nídìí ẹ̀, kó wá bẹ̀rẹ̀ sí ní kọjú mọ́ ẹ, kó máa fi ẹ́ róṣọ. Ayé ò mà ní kọjú, ayé ò ní ró àwọn ọmọ wa mọ́ aṣọ. Ẹni obìnrin tó bá fẹ́ ṣerú ẹ̀, òbírí láyé, ayé àwọn àgbàlagbà wọn á yí biribiri ni láṣẹ Èdùmàrè. Ta ni ẹni náà? Ta ni ọ̀rẹ́ náà? Ta ni ẹni tí a kò jọ bí yín ní ọjọ́ kan náà tó sọ pé òun fẹ́ di ọ̀rẹ́ tipátipá sí ẹ lọ́rùn, tó ní òun fẹ́ di ọ̀rẹ́ kòríkòsùn ibi sí ẹ lọ́rùn? Mo ní kíru ẹni bẹ́ẹ̀ kó sùn kó má jí mọ́. Mo ní kíru ẹni bẹ́ẹ̀ kó mu mi kọ́fun kó máa gbẹ́. Mo pa láṣẹ ni. Mo ní kíru ẹni bẹ́ẹ̀ kó jẹun bó ṣe ń jẹ bẹ́ẹ̀ ní kébi kó máa pa. Mo pa láṣẹ ni. Gbogbo ẹni tó bá robi sí ẹ, gbogbo ẹni tó bá sọ pé gbogbo ṣe ń ṣe nínú ilé ayé ẹ ó ní òun lára, ìnira tó tó nira Olúwa bá mi jogún ẹ̀ fún. Ṣùgbọ́n o, kí àdúrà náà kó tó lè gbà, ìwọ fúnra rẹ yẹ̀ṣẹ́ ọwọ́ ẹ wò. Èmi tìká lára mi kí n yẹ ọkàn mi wò. Àṣẹ ọ̀run gbogbo èyí tí a sọ yìí kò yí padà. Àṣẹ àwọn àgbàlagbà, àṣẹ ẹni tó ní ìṣẹ́jú yìí, àṣẹ pé mò ń sùn lójú oorun la jí mi. A ní kí n wá ṣe ohun tó yẹ kí n ṣe, ohun tí mo sọ pé mo fẹ́ ṣe, tí mo torí ẹ̀ tàn kíní sílẹ̀ láti aago 7, òun ni mo jí tí mo fẹ́ ṣe, tá a dẹ̀ yí ọ̀rọ̀ ẹnu mi padà, tá a sọ di ìwúre. Ìwúre náà á wá bá yín kalẹ̀. Gbogbo ẹnikẹ́ni tá a bí láti inú obìnrin, àbí tá a fi tìpátìkúùkù gbé jáde nínú ìyá ẹ̀, tó wá sọ pé ó kù bí tó ti máa gbà, tá a bá gbálé, tá a bá gbàta, àkìtàn la máa dà á sí. Ilé ayé ẹni náà ó ti dìdọ̀tí, ó ti di gbére. Tútù mìnìmìnì léwé ọ̀gẹ̀dẹ̀ láàárọ̀, tó bá dalẹ́ ó máa ń darí wálẹ̀ ni. Àwa di kíni, àwa di jálajàla, àwa gbẹ̀. Gbogbo àwọn olubi ilé ayé wọn ó máa di jálajàla ni. Ìbáàjẹ́ ìyá ọkọ ló ní ẹ lára ni. Ta ni ìyá ọkọ olubi tó ní ẹ lára? Ta ni ìyá ọkọ tó sọ rẹ̀ di Ọlọ́run sínú ilé ayé ẹ̀? Ìyá ọkọ tó wá kí ẹ, tó sọ aṣọ inú ilé ẹ, tó wá sọ di ibùgbé, tó lóun ò ní lọ mọ́. Ohun tó máa lé á lè. Nítorí pé kí ni, àlàáfíà jìnnà sí. Àwọn ogun ọ̀run á bẹ̀rẹ̀ sí ní yọjú sí. Gbogbo bó bá ti ń rí báyìí, gbogbo ohun tó ń ràn mọ́ lójú nínú ilé ẹ tí kò jẹ́ pé kó lè rìnrìn tiẹ̀ síwájú, tí kò jẹ́ kó fi ẹ̀dọ̀ lórí òróró nínú ilé ẹ̀, láṣẹ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́, ogun ọ̀run abami palẹ̀ mọ́ ẹ̀. Mo ní ta ni ìyá náà? Torí àwọn ọ̀yọ́ ọkọ àlùsí pọ̀ lóde. Bẹ́ẹ̀ ni, at least mo mọ kéèsì bíi 6. Wọ́n ní pé àwọn làwọn bí ọmọ àwọn. Okódùn ún ro làgbẹ̀dẹ tiẹ̀ ò pọkọ́tà ìyá ẹ lọ sí mẹ̀dọ̀
kí gbẹ̀yìn ayé yín kó lè dùn. Nítorí ìgbà tẹ́ bá ti fínà mọ́ ìyàwó ọmọ yín, ìgbẹ̀yìn ayé yín ò lè dùn. Bẹ́ẹ̀ ni, nítorí pé ẹlẹ́dàá ọmọ tẹ́ ń fìyà jẹ. Nígbà tí àsìkò tí ẹ̀mí bá máa jáde lára yín tó bá dé, tí màlẹ́kà nì tó ń yọ ẹ̀mí tó bá dé, torótoró lẹ máa fi kú ìyá. Àṣẹ ọ̀run ni, ogun kò yí padà. Ìwọ ìyàwó, ó tí délé ọkọ, ó ti sọ pé kí ìyá ọkọ ẹ kó kú. Ṣó mọ̀ wípé tọmọ tiẹ̀ náà tó bá fẹ́ níyàwó, òun náà máa gbàdúrà pé kí ìwọ náà kó má sí láyé mọ́. Fọ̀tún wòsì, fòsì wọ̀tún nílé ayé. Ogun láyé, ìbọn ò ràn. Àràgbé láyé, kì í ṣàràgbé láyé, àràyọ́lò láyé. Wàá rà, wàá tún máa yọ́ lò. Ayé ò ní yé sẹ́mi àtẹ̀yìn lára. Àṣẹ ọ̀run gùn kò yí padà. Èmi ọ̀rẹ́ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín náà ni. Your best friend tipátìkúùkù tọ́lọ́run ní compulsorily you must love her. No matter how naughty she is. Ire la máa jọ ṣe. Ọ̀rẹ́ la máa ṣe. Àníjà. Gbogbo làásìgbò tó ń lọ káàkiri lójú fọ́nrán. Àìláròjinlẹ̀ ni. Táròjinlẹ̀ bá wà, níbo lẹ ti pàdé, níbo lẹ ti tán. Ẹ̀ẹ̀tàn lápá, ẹ̀ẹ̀tàn lẹ́sẹ̀. Ẹ̀dẹ̀ sọra yín di kíni? Orogún àìpẹ́ní. Orogún àìpẹ́ní. Ta ló pawó jù, ta ni ò pawó jù? Ọkọ ò pa yín pọ̀. Ọmọ ò pa yín pọ̀. Ibùgbé ò pa yín pọ̀. Orogún àìpẹ́ní ni yín. Ẹ ti ń ṣàgùn oríṣiríṣi síra yín láti jọ ìyá wíwíwí ẹ̀ ní gbọ́. Ọlọ́run ọ̀bẹ Elédùmarè á gbàkóso ilé ayé ti gbogbo yín. Olúwa jèrè ọkàn ẹnì kọ̀ọ̀kan nínú yín. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó tún kí wa lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń wọlé, gbogbo ìwúre tá ti ń wú láti bí ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn. Orí tí yín ò ní kọ́, ẹ̀yin náà rí tí yín mú nínú ẹ̀. Láṣẹ Ìdùmarè. Ní gbogbo nǹkan tá ti fi sọ̀rọ̀, tá ti fi wúre, tá ti fi ṣàdúrà. Mo mọ̀ pé bí ẹyọ kan bí méjì á jẹ́ tiẹ̀ níbẹ̀. Tó bá ti rí mú, á jẹ́ àjẹmọ́nú fún ẹ. Ìyẹn tọ́wọ́ ẹ bá mọ́, ìyẹn tọ́kọ ẹ bá mọ́ sọ́mọlàkejì ẹ. Ṣùgbọ́n tó bá ń ba tèèyàn jẹ́ ní kọ̀rọ̀, tó ń gbàdúrà, àdúrà yẹn ò lè gbà. Tó bá ń ba tèèyàn jẹ́, tó dẹ̀ ń kúnlẹ̀, àdúrà yẹn ò lè gbà. Òun ni Bíbélì ṣe sọ fún mi pé àwọn èèyàn mi béèrè, wọn kò rí gbà nítorí pé wọ́n ṣì béèrè. Ó ṣì béèrè ni. Òun bá tèèyàn jẹ́, ó dẹ̀ wá sọ pé kí tiẹ̀ kó dà. Tó bá dá ní ìṣẹ́jú kan, ó máa bàjẹ́ lọ́jọ́ alẹ́ ni. Àdúrà kan ni wọ́n máa ń gbà ní ṣọ́ọ̀ṣì wa ní Celestial Church of Christ worldwide. Wọ́n ò gba àdúrà yẹn, wọ́n ò gbà rárá. Wọ́n á gbà lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láàrin ọ̀sẹ̀. Wọ́n á ní ọ̀tá ìjọ mímọ́ yóò la erùpẹ̀. Gbogbo wọn á ṣe àmì. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní gbogbo wọn ni wọ́n ń fi ẹ̀mí bára wọn jà nínú ilé ìjọsìn. Bí wọ́n ṣe kúnlẹ̀ síbẹ̀, gbogbo wọn ni wọ́n ń fi ẹ̀mí bára wọn jà nínú ilé ìjọsìn. Olùṣọ́ ò fẹ́ gbọ́ tó oníbodè, oníbodè ò fẹ́ gbọ́ takọrin, ìyá yáàdì ò fẹ́ gbọ́ ti mọ́dá Celestial. Mọ́dá Celestial sọ pé sista tó wà lẹ́yìn olórí ẹ̀dẹ̀ sọ pé ọ̀tá ìjọ mímọ́ yóò lẹ́rù pé gbogbo yín jọ ṣe àmì. Ṣe rí i pé ẹ ti gégùn fúnra yín. Nǹkan kejì tó máa ń bà mí lẹ́rù láti kà bí ta bá ń gbàdúrà Olúwa. Ọlọ́run ọba ló ní kábíyèsí Èdùmàrè. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ yẹn, àdúrà yóò máa ń bà mí lẹ́rù. Tí wọ́n bá gbà á nínú ìjọ mímọ́, tó bá ní ọ̀tá ìjọ mímọ́ yóò lá erùpẹ̀. Gbogbo wọn á sọ pé àmín. Gbogbo ọmọ ìjọ worldwide
wọ́n á sọ pé àmì Jésù, àṣẹ ọ̀run á wá gùn. Ẹ wá sọ pé kí ìjọ kó ní ìsinmi. Ìjọ ò lè ní ìsinmi nítorí kíni? Gbogbo yín lẹ ní ìkùnsínú síra yín látọrí the so-called olórí. Àfoyúnnú àtọmọmú nìkan ni kò lẹ́ṣẹ̀. Ní ègún yẹn ni kò lè kàn. Ẹ̀rù máa ń bà mí tó bá débi àdúrà yẹn, wọn kì í ṣe kí n ṣàmì. Torí pé wọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, mi mọ́nú tó ní sí mi. Èmi gan fún ara mi, mo lè rántí nǹkan tó ṣe fún mi níjẹta. Àdúrà ṣe pàtàkì. Prayer point is very, very dangerous. Prayer chain is very, very dangerous. Tó bá wá débi àdúrà Olúwa, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Are you sure pé o dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ ẹ́? Am I sure? Ṣé ó dá mi lójú wípé mo dárí ẹ̀ṣẹ̀ jì ẹni tó ṣẹ̀ mí? Èyí tó ti wà nínú kòtò gan, ṣé ọkàn mi ti yọ̀ǹda? Ẹlẹ́ran ara ni gbogbo wa. Tó bá rántí nǹkan tẹ́lòmí ṣe fún ẹ báyìí, ẹni tó wà nínú kòtò tó ti kú. Tó bá rántí ìgbà tó múlé ayé ẹ tó polúkúmuṣu ẹ. Tó rántí ìgbà tó parọ́ ojúkorojú mọ́ ẹ. Tó sì ń wá sí ọkàn àyà ẹ. Ǹjẹ́ onídáríjì ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ wọ́n dáríjì gẹ́gẹ́ Ọlọ́run lè dáríjì ẹ gẹ́gẹ́ bó ṣe dáríjì ẹni tó wà nínú kòtò ṣùgbọ́n tó ṣe rántí? Àdúrà yẹn bàbá iṣẹ́ ni, ìdánwò gidi ni. Èmi a máa sọ pé Ọlọ́run ò ṣàánú mi o, tó bá ti débẹ̀ èmi lèmi máa ń parí àdúrà Olúwa gbẹ̀yìn. Ẹlòmíì àti parí ẹ̀ wọ́n á jí ṣe àmì, wọ́n á ti bọ́ sórí nǹkan mi, èmi sì wà lẹ́nu tèmi torí gbogbo nǹkan tí mo rántí ni mo máa kà. Ọlọ́run ṣàánú mi, fún mi lẹ́mìí ìdáríjì tọkàn tara tẹ̀mí, lágbájá báyìí, tàmẹ̀dù báyìí, làkàṣègbè báyìí, nǹkan tó ṣe fún mi ó sì ń dùn mí. Ọlọ́run ṣàánú mi, gbé kúrò lọ́kàn mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi, jẹ́ kí n lè dáríjì wọ́n délẹ̀. Ọlọ́run orí mi pé èèyàn lásán ni mí, ẹlẹ́ran ara. Can you boast it? Ó dárí ẹ̀ṣẹ̀ jìyàn. Unless you want to lie to yourself. Kò sẹ́ni tí ò kì í rántí ọ̀rọ̀. Mo máa ń sọ nǹkan. Mo ní wàá rẹ́lòmíì báyìí. Gbogbo yín ẹ máa rò wípé ẹni tó dúró yìí èèyàn bíi ti ẹni. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fún ẹ ní oore ọ̀fẹ́ fín, tó bá ṣí ojú ẹ fín, tó bá rí wàá họ. Tó bá rí, ta ló fẹ́ wọlé o? Mo ń bọ̀, ẹ jẹ́ fún mi ní ìṣẹ́jú kan. Wọ́n gbé dé látòrí WhatsApp o. Tí o bá rí ẹlòmíì, wàá rí wípé kò ṣe ènìyàn bíi tiẹ̀. Gbogbo wa la lójijì. Tó bá rí òjìji ẹlòmíì, wàá rí tó máa gbéwo méjì sórí báyìí, tó máa ní ọwọ́ ẹsẹ̀ mẹ́rin ńlẹ̀. Ṣé èèyàn náà nìyẹn? Gbogbo wa la jọ rìn. You don't know who is who.
I only know me. Ogun láyé, ìbọn wọn. Gbogbo àrọwà tí mo ti ń pa látẹ̀kan. Mi mọ̀ bó ṣe ń wá, ṣùgbọ́n gbogbo ẹ̀ yí Ọlọ́run. Ìrìn àjò ẹ̀mí ni, mo dúpẹ́, àánú ni mo rí gbà. Ohun tí mo fẹ́ bá wa sọ lálẹ́ yìí ní ẹ̀rí ọkàn. Ẹ̀yin tí ẹ pera yín ní pásítọ̀, ẹ pera yín ní wòlíì, ẹ pera yín ní babaláwo. Ẹ wá ní oore ọ̀fẹ́. Olúwa fi àṣẹ sí yín lẹ́nu. Ẹ ní oore ọ̀fẹ́. Olúwa fún yín ní ìmọ̀ ewé àti egbò. Ẹ ní oore ọ̀fẹ́. Olúwa fún yín ní oore ọ̀fẹ́ gbígbọ́. Ẹ ní oore ọ̀fẹ́. Àṣẹ ọ̀rọ̀ kẹ́ẹ̀kan sọ sínú ilé ayé ènìyàn ó ti di mímú ṣẹ. Ẹ wá sọra yín di Ọlọ́run. Tí ènìyàn bá wá sọ́dọ̀ yín, kàkà kẹ́ gẹ́ pé kí ìdààmú tó gbé wá, kẹ́ ẹ lo oore ọ̀fẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́ lófò yẹn, kẹ́ ẹ lò fún lọ́fẹ̀ẹ́, ẹ túbọ̀ fi dákún wàhálà ilé ayé ẹ̀. Mo wá fẹ́ kìlọ̀ torí wọ́n sọ pé ìlú tí kò bá sí òfin ẹ̀ṣẹ̀ kò sí ńbẹ̀. Ọlọ́run ọba Elédùmarè, ọba ṣèkan má kù, ọba tó ń pín gbogbo ẹ̀ dáadáa, ọba tó ń pín ire, tó ń láre, tó ń tóore. Bó ṣe fún ọkùnrin lẹ́bùn ló fún obìnrin lẹ́bùn. Ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn obìnrin ló jẹ́ wípé àti lọ bá obìnrin ẹgbẹ́ ẹ pé kó lọ bá màmá wòlíì, ìyá onífá, ìyá àfá, obìnrin àfá wà, kó lọ bá kó lọ ṣàlàyé ọ̀rọ̀ ẹ. Ò ní lọ síbẹ̀, ṣùgbọ́n wàá gbọ̀nà ọ̀dọ̀ àwọn ọkùnrin lọ tó jẹ́ wípé kí ni tó bá ti ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún wọn, tó bá ti wo súrà ẹ, tó ti rí ohun tí Olúwa tó fi ẹ́ dá, tó jẹ́ pé ayé ló kàn fẹ́ fi ẹ́ dára míì, wọ́n wá ṣe kí ni, ẹ wá ṣe kí ni, ẹ wá gbé mu tọ́mọbìnrin yẹn tó máa sìn lóru ẹ gbélé lọ́wọ́. Ohun tó máa sìn lóru ni òjìjí yín ló máa rí tó bá ti ń lálàá. Òjìjí yín ló máa rí. Àìmọye àwọn àfáà bẹ́ẹ̀, àìmọye wòlíì bẹ́ẹ̀, àìmọye babaláwo, onífá, oníṣègùn bẹ́ẹ̀. Ẹ ti bà ayé ọ̀pọ̀ ènìyàn, ẹ ti bà ilé ayé wọn jẹ́. Ẹ rí obìnrin míì tó máa dá bí egbin. Tẹ́ bá máa rí ẹni tó ń fẹ́ babaláwo ni tí ilé ayé ẹ ti kírẹ̀tẹ̀. Nítorí pé ẹ̀yin náà dẹ̀ ń tojú bọlé kiri ni. Bí ilé ayé ṣe rí nìyẹn. Nígbà tí àwọn olubi tó bá gbé wàhálà wọn dé, èèyàn sọ pé òun fẹ́ súré sọ̀rọ̀ ààrẹ. Nígbà tó bá wá sọ́dọ̀ yín, wọ́n wá sọ́dọ̀ yín pé kẹ́ fún wọn ní ìgbàlà tí Olúwa fi lé yín lọ́wọ́, kẹ́ fi túnlé ayé wọn ṣe. Nítòótọ́ Ọlọ́run ni olùgbàlà, Ọlọ́run ni olùwòsàn, ṣùgbọ́n ènìyàn kan ló máa lò. Ọ̀rọ̀ mi ò yé. Ènìyàn ló máa lò. Tí ò bá síbẹ̀, kò ní kí Jésù wà. Tí ò bá níbẹ̀, kò ní kí ànábì kóhun náà wá. Tí ọ̀rọ̀ yìí tó bá yé gbogbo ala máa mọ̀ pé ìránṣẹ́ ni àwọn wọ̀nyí.
ìṣẹ̀ṣe ti wà táwọn ẹ̀sìn méjì wọ̀nyí tó dé. Ewé àti egbò tó ní kẹ́ máa fi ṣe ire, ibi lẹ fi ń ṣe, ẹ fi ń gbàyàwó níyàwó, ọmọ lọ́mọ ládùúgbò ẹ mú, ẹ ní kó gbà, oògùn sọ̀yẹ eléwé ni, oògùn ẹ̀yọ́nú ni. Bọ́mọ yẹn ṣe ń dàgbà ló ṣe máa nífẹ̀ẹ́ yín. Ọmọ tó yẹ kó lọ kẹ́ fi fún ọmọ yín, kẹ́tẹ̀ lè fẹ́ fọ́mọ yín, kò sí tó burú ń bẹ̀, ṣùgbọ́n ẹ̀yin lẹ máa wá mú. Ó dìgbà tó bá bí gbogbo nǹkan tó wà nínú ẹ̀ tó bá bí tán kí iye ẹ̀ tó sọ. Ọlọ́run á ṣàánú fáwọn obìnrin, káwọn obìnrin náà ká ṣàánú ara wa. Ṣé rí bí mo ṣe wà yìí? Níwọ̀nba oore ọ̀fẹ́ tọ́lọ́run fún mi, mi ò kì í fọ́ọ̀sì yàn. Ẹlòmíì tí bá wò tí bá ní onídìí àti fọnú, wọ́n ní wọ́n fẹ́ fọnú. Àánú ni mo rí gbà. Àti fọnú fúnyàn tàrí ohun tó bì. Ẹlòmíì ń bí ìṣó, ẹlòmíì ń bí owó ẹyọ, ẹlòmíì ń bí ewé, ẹlòmíì ń bí òkúta. Àánú ni mo rí gbà. Ṣùgbọ́n nípò kẹ́yìn wá lò ó, kẹ́ fi fún ẹni yẹn ní ìwòsàn, ẹ wá mú ẹ wá fi so mọ́lẹ̀. Pàápàá jùlọ, wọ́n ní ajíniláyà dó o kò jẹ̀bi, ìyàwó yín ní kẹ́ kìlọ̀ fún, ẹ̀yin náà tẹ́ máa tójú bọ́lé kiri, ohun tí ò sọnù tẹ́ máa wá kiri. Ẹlòmíì, owó tó yẹ kó fi ṣoríire ńlé ayé ẹ̀, níbi tó ti ń ṣe ìlara ẹnìkejì ẹ̀ kiri, gbogbo owó tó yẹ kó fi ṣàlùbáríkà, ilé babaláwo ló ná sí, wọ́n wá gbé ohun tó máa sìn lé lọ́wọ́. Babaláwo mi, wòlíì mi, àfáà mi, wọ́n ń ṣe àwọn tí ó ń lọ sọ́dọ̀ wọn, ẹ gbà bẹ́ẹ̀. Ẹlòmíì akọ̀rí á sọ pé òun dẹ̀ àdúrà kan wà tí mo fẹ́ ṣe fún yín o, kíní kan o, ẹgbẹ́ eléyìí ẹ lọ lò. Tó o bá ti lò báyìí, wàá kàn déédé máa rí i pé ọkùnrin máa fà sí ọkùnrin yẹn ni, ọkùnrin máa fà sí ni. Ẹ̀mẹ́wàá ló salamu alaikum sir, hallelujah sir, praise the Lord sir, daddy, kíní kan, ẹ̀mẹ́wàá ló. Iṣẹ́ ẹ̀ ti ń dáhùn lára ẹ nìyẹn. Gbogbo ẹ̀yin oníṣẹ́ bí yìí, ẹ lọ jáwọ́, ẹ ń bayé jẹ́ ni, ẹ ń bayé àwọn èèyàn jẹ́ ni. Ẹ̀yin young girls of today, when I'm talking of your Sherry, ọmọ 15 years, 16 years mi, ó mọlé babaláwo jù ìyá ẹ̀ tó bí lọ. Ọmọ 20 years mi, tó bá ní máa mú ẹ dọ́dọ̀ bàbá kan, tó bá mú ẹ débẹ̀ ẹ̀rọ Ọlọ́run á bà ẹ́. Kí lẹ̀ ń wá kiri? Why don't you just enjoy your youthful life? Ẹ̀yin obìnrin, ẹ̀yin tójúbọlé, ẹran núrù. Ibi tẹ́ ẹ ti ń ṣògùn pé bàbá, mo fẹ́ kó jẹ́ pé máa yẹn gbọ́dọ̀ máa sanṣu mi ni, máa yẹn gbọ́dọ̀ máa ṣe kinní kan. Ìwọ ti gbàgbé pé ẹni tí ìwọ sọ pé kó máa sanṣu fún ẹ yẹn, òun náà níbi tóun náà ń lọ, tó ń sọ pé ọmọ yẹn tó bá ti dé báyìí, ohun tó wà lára ẹ̀ báyìí, kóun jágbà.
bẹ́ẹ̀ ni ìyá mi. Kò sí ẹnì kankan tó fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ mọ́ nsìn. Ọmọ 10 years ti fẹ́ di millionaire. Irọ́ pípa ẹ̀ tí ẹ̀ wá mọ̀ yẹn ní pé kò dáa rárá. Wọ́n jíyàn gbé ń bí, wọ́n jíyàn gbé lọ́hùn, wọ́n ṣe kinní kan, wọ́n ṣe kinní kan. Kí ló ń wá kiri? Ẹ̀yin babaláwo, ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ ṣọ́ra. Ẹ̀bùn t'Olúwa fún ẹ, báwo ló ṣe lò ó? Báwo ló ṣe ṣe sí? Ìwọ òjíṣẹ́ Olúwa òun jẹ́ omi ṣòtítọ́. Báwo ló ṣe ṣe sí? Wọ́n ní kó mú nǹkan tó bá ti mú délé o, kó fi sí ìgbèrí ẹ, kó tó di kó fi sínú ìgbèrí ẹ o, kó sọ̀rọ̀ báyìí o, kó sọ̀rọ̀. Ẹ̀yin náà ṣe ìjì ni màámi, ẹ káàbọ̀. Ẹ̀mí jọ rẹ̀ wá tẹ́ni. Wọ́n fún ẹ ní nǹkan, babaláwo á fún ẹ ní nǹkan, wọ́n á ní kó lọ fi sí ìgbèrí ẹ, ìmí wọ́n á ní kó fi pa gbogbo ara ẹ látorí ẹ délẹ̀, wọ́n á ní kó fi sí ètò ń tò ìyá mi, wọ́n á ní kó fi nu gbogbo ara ẹ, tó bá fi nu gbogbo ara ẹ, kó fi sí ìgbèrí ẹ, tó bá jí láàárọ̀ kó mú wá, ṣó mọ ohun tó fẹ́ lọ fi ṣe. Kílẹ̀ tó pòṣìkà ohun rẹ̀ àti bàjẹ́ ìyá mi, you are talking. Wọ́n á ní kó mú kinní yìí, kó sọ̀rọ̀ sí, kó porúkọ yẹ ẹ, kó porúkọ bàbá ẹ, àǹtí ẹ tó wà nínú kòtò náà kó pè sí, ọjọ́ ìbí ẹ kó sọ sí, kó wá mú kó fi pa dodo ẹ, kó fi pa abẹ́ ẹ, kó fi pa àtẹ́lẹsẹ̀ ẹ, kó fi pa gbogbo orí ẹ, kó ṣe kinní kan, tó bá dijọ́ kejì kó mú wá, ibẹ̀ làwọn máa parí iṣẹ́ sí, ló bá kó tiẹ̀. Ló bá di ìyàwó àfáà, ló bá di ìyàwó babaláwo, ló bá di ìyàwó wòlíì. Tán bá ń bẹ́ ẹ sọ, kò sẹ́ni tó máa bẹ́ ẹ sọ báyìí. Wàá máa rí wọn bí ọ̀tá ẹ̀ ni wọ́n, pé wọn ò fẹ́ kó ṣe rere. Ẹ̀yin tí Olúwa Ọlọ́run ò dá wa dọ́gba. Ó fún ẹnìkan lórí ọ̀fẹ́ ju ẹnìkan lọ. Ọlọ́run ló ń ṣèwòsàn ṣùgbọ́n ọmọ ènìyàn ló máa lò. Ẹ wò ó, babaláwo tó bá gbé nǹkan kan dání, wọ́n á ní láṣẹ onílẹ̀, láṣẹ Elédùmarè á jẹ́ fún ẹ. Bẹ́ẹ̀ ni ìkà ló pọ̀ jù nínú wọn, ìkà ọ̀dájú abatẹnijẹ́. Tí babaláwo bá fún ẹ ní nǹkan, wọ́n á ní láṣẹ Èdùmàrè á bá ẹ lára mu o. Ṣé wá rí àwọn kan wá bàjẹ́? Tí babaláwo bá sọ pé gbogbo nǹkan tẹ́ ẹ nídìí, àbí tí wòlíì bá sọ fún wọn pé nǹkan tẹ́ ẹ nídìí, àbí àfáà tó wá pé gbogbo nǹkan tẹ́ ẹ nídìí o, ẹ nídìí ju 5,000 naira lọ, kọ́kọ́ fi ṣe kinní kọ́ dẹ̀ ṣe sàrà o, ò mọṣẹ́. Ibi tí wàhálà yẹn tún wà nìyẹn o, ò mọṣẹ́. Ṣùgbọ́n àwọn tó máa bíìlì wọn ní millions, tó máa ní kán lọ má pa èèyàn wá, kán mẹ́sì èèyàn wá, kán mú fún ọmọ òkókó wá, àwọn yẹn náà mọṣẹ́. Babaláwo mi tó bá rí pé lẹ́ǹkùlé ẹ̀
nǹkan tó fi àwọn ẹran ẹdìyẹ nǹkan tó ń gbà lọ́wọ́ àwọn kọ́sítọ́mà ẹ̀ ó ti fẹ́ tán fúnra rẹ̀ ló máa rán ìdààmú sí àwọn kọ́sítọ́mà ẹ̀ ló máa rán sí wọn. àwọn wòlíì náà wà bẹ́ẹ̀. ara wọn là ń rí lórí mídíà yẹn tó máa mú ata tó máa fi sára àbẹ́là dúdú tó máa tó fi píìnì tó máa fi gun níbo náà ti ríṣẹ́ burúkú. ṣéṣẹ́ rere nìyẹn? ṣé wòsàn nìyẹn? wàá dẹ̀ tó wá sọ pé tó fi ń ṣe vigil. ṣe rí àbẹ́là dúdú gbogbo àbẹ́là dúdú kọ́ náà fi ń ṣiṣẹ́ bí o. bẹ́ẹ̀ ni wọ́n fi àbẹ́là dúdú wọ́n fi ń ṣe ìtúsílẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn tí wọn ò mọ bó ṣe ń fi ṣiṣẹ́ ìtúsílẹ̀ iṣẹ́ ibi ni wọ́n fi ń ṣe, wọ́n fi ń bà tèèyàn jẹ́ ni. ṣe rí àwọn àbẹ́là yẹn bó ṣe ní wọn ní kọ́lọ̀ lóríṣiríṣi yẹn ni wọ́n ní àwọn màlẹ́kà tó ń bá wọn ṣiṣẹ́. bẹ́ẹ̀ náà ni aṣọ tí táwọn aládùúrà máa ń wọ̀. aṣọ ìbora yẹ́lò ó lọ́jọ́ tó lè lò, aṣọ ìbora blue ó lọ́jọ́ tó lè lò, aṣọ ìbora white ó lọ́jọ́ tó lè lò, aṣọ ìbora red ó níṣẹ́ tó lè fi ṣe, tó jẹ́ṣẹ́ ìtúsílẹ̀ tó ṣẹ́ kẹ́lẹ́rù gbẹ́rù ẹ̀. ṣùgbọ́n wọn ò ní lò ó. nígbà tó mú àbẹ́là dúdú tó dẹ̀ ń ṣe ní live, tó mú ata àjọsìn tó sin sí lára, tó wá mú nídù abẹ́rẹ́ tó ń fi gun, ó dẹ̀ sọ pé ó fi ń ṣiṣẹ́ òru, ó fi ń ṣe ìṣọ́ òru. ṣíṣe Ọlọ́run náà nìyẹn. èèyàn wá sọ́dọ̀ yín fún ìtúsílẹ̀, ẹ dẹ̀ dé mọ́lẹ̀, gbogbo owó tó ní ẹ gbà lọ́wọ́ ẹ̀, wàá tún wá sọ dìyàwó. àwa dẹni tó máa lọ bẹ́ẹ̀ lọ sínú oṣù tó máa lọ bẹ́ẹ̀ jẹ́wé àtẹ̀gbò, tó máa lọ sọ́dọ̀ àwọn ìyá oní eléwé ọmọ ọlọ́jà tó máa lọ bẹ́ẹ̀ rà. táwọn ọ̀rẹ́ ẹ̀ bá pàdé ẹ̀ títí wọn á mèrè wọn, báwo ló ṣe jẹ́? ó máa ní kó má bá òun sọ rárá ni. kódà a ti bí gbogbo ọmọ tó wà nínú ẹ̀tọ́ pátápátá kí iye ẹ̀ tó sọ. ìwọ wòlíì tó mọ bó ṣe ń sin gbẹ́rẹ́ sí ara àbẹ́là, ṣíṣe eré náà nìyẹn. ẹ̀yin babaláwo tẹ máa ní kóbìnrin látàn, tẹ máa lẹ fẹ́ sin gbẹ́rẹ́ síbẹ̀, ṣíṣe dáadáa náà nìyẹn. ẹ̀yin àfáà tẹ máa ní kó gba hàntú kó lọ mú, tẹ pé tó bá ti mú tán kò rí tọkọ ẹ̀rọ, ọkọ ẹ̀ tó ti torí ẹ̀ wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín kò rí tí ẹ̀rọ mọ́, tí yín ló máa rò, ẹ̀yin ló máa rí lójoojúmọ́. ó di pé kó kẹ́rù wá sílé yín. ṣé bá ṣe gbé fún yín náà nìyẹn. tákùnlá ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ nípayà Ọlọ́run.
ẹlòmíì á tún máa sọ wọ́n sọ pé àwọn tún ń ṣe wáàsí wọ́n tún máa sọ àwọn iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn wọ́n tún máa sọ níbi tí wọ́n ti ń ṣe ìsọjí wọ́n máa sọ níbi tí wọ́n ti ń ṣe wáàsí wọ́n máa sọ. Tí babaláwo bá fẹ́ fúnra wọn ní iṣẹ́ kan wọ́n á wọ̀ tún wọ́n á wò sí wọ́n lè ṣe gbogbo agbègbè yẹn pa tẹ́nìkan kò ní gbọ́ nǹkan tí wọ́n máa sọ tó máa fi exchange iṣẹ́ yẹn láàrin ara wọn. Ìyẹn nígbà ìwáṣẹ̀ àwọn iṣẹ́ yẹn àwọn iṣẹ́ tí wọ́n fi ń help ara wọn ni ṣùgbọ́n nísìnyí iṣẹ́ tó fi ń ba tèèyàn jẹ́ ọ̀fẹ́ ló bá dé gbogbo ẹ̀ wà lórí tẹ́ bá dé orí YouTube wọ́n ti bayé jẹ́. Mi ò kí jíṣẹ́ direct fún yàn because mo rí pé ayé gbẹgẹ́ tí bá dẹ̀ rí ẹ tí bá ní kó contact mi tó bá contact tí bá sọ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta báyìí máa gbé fún ẹni tó gbé fún mi ni a ní bàbá ẹ má gbéṣẹ́ ẹni yìí wá fún mi mọ́ ẹ lọ rán ẹlòmíì sí ẹ pè wọlé ìyá mi ẹ pè wọlé sórí eléyìí +32488259707 yes +32488259707 ẹ lè pè wọlé síbẹ̀ but ẹ bá fẹ́ pè sí another line tó jẹ́ direct but tó bá yẹ pé messenger lẹ ti fẹ́ pè +44488 ní kẹ́ pè sí. Ẹ ṣé ìyá mi kí ló dé ẹ̀bùn tọ́lọ́run fún ẹ pé kó máa fi gbàyàn là kó máa fi wo èèyàn sàn Ọlọ́run ló ń ṣe é tòótọ́ ṣùgbọ́n wọ́n ló fẹ́ lò ní ó fẹ́ lò ẹ ní ó ń ti ara ẹ fẹ́ lánìí àbọ̀ ọmọye èèyàn tó wà ní títì ni kọ́lọ́run tó lè mú wèrè tó wà ní títì tó ń fi ọ̀rọ̀ bíbélì tó sọ sí lẹ́nu tó ní kó máa sọ fáwọn èèyàn. Ẹni tó ya wèrè á dá ẹ dúró tẹ́mi ọ̀run bá bàlẹ̀ á dá ẹ dúró á jíṣẹ́ fún ẹ tó á tún pè wọ́n tó tún jíṣẹ́ fún á tún pè ẹ ní wèrè á dẹ̀ máa lọ ẹ̀mí yẹn ti kúrò lára ẹ nìyẹn ẹ̀mí àyálò kó má kọlu èmi àti ẹ̀yin. Adẹ́tẹ̀ ni wọ́n ìyá mi wọ́n lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù. Ìkàlọ̀pọ̀ ẹ̀yin tẹ́ pera yín ní oníṣẹ́ Olúwa lórí fọ́nrán ẹ ti sọ orí fọ́nrán ẹ ti sọ di ìgbèkùn. Yorùbá ẹpin direct lẹ máa pè yẹn o ẹ lè pè yẹn látòrí WhatsApp o tó bá yẹ pé the second number mi ti ẹ wá mọ nọ́mbà ọ̀hún sórí kọ́lọ́run ṣàánú mi nọ́mbà yẹn bá mi ìtùnú ẹ jẹ́ bá mi wá nọ́mbà kejì tó wà lórí líǹkì wa yẹn ẹ bá mi kọ jáde fún wọn ok jẹ́ kí n wò láti bí báyìí. Direct lẹ máa pè yẹn ẹ lè pè látòrí WhatsApp o direct nìyẹn yẹn ò sí lórí WhatsApp. Direct in the second number yẹn you can only call direct but the 488 you can call WhatsApp but the second number 046 something yẹn kìíní nìyẹn you can only call that one direct
not WhatsApp. Direct. Sorry. Okay. Plus 4 6 6 2 7 9 2 7 3. Okay. 0 3 9. Yeah. This number here, plus 32466273037, you can only call direct. But the 488, you can call via WhatsApp. Ìyẹn ò sí lórí WhatsApp. Ẹ lè pè yẹn direct. Eléyìí tí mo pin yìí direct. The 488 WhatsApp. Ẹ ṣe jẹ́ ìkà ènìyàn. Àbàtẹnijẹ́. Ẹ̀yin sisters mi yìí náà tẹ́ ń ṣe tojúbọlé ẹran núrù kiri. Ṣé báwọn obìnrin wà tó jẹ́ wòlíì? Àwọn obìnrin onífá wà. Ẹ ní lọ sọ́dọ̀ wọn. Yeah, maybe ẹ máa believe pé tẹ́ bá lọ sọ́dọ̀ wọn, wọ́n lè lọ sọ fún rẹ̀. No. Tó bá ti di pé iṣẹ́. Bí mo ṣe wà yìí, èèyàn méjì ò ń pàdé ńlé mi. Tí mo bá ní patience, wọ́n ń pàdé ńlé mi, wọ́n pàdé ńlé mi rí. Wọ́n ti ẹ̀ lè pàdé ní bus stop kan tó débi tó máa pàdé ńlé mi torí time 30 minutes 1 hour mo ṣe máa ń fún wọn síra wọn nìyẹn. Ẹ tó dẹ̀ lọ, màá make sure wípé ó ti rìn jìnnà. So I always calculate my patience. Ìyí tó bá gbé mọ́tò wá ni mo máa ń fún the next person ní close time tó máa wá. But tó bá yẹ pé tó fẹ́ lọ mú public transport, bí ti ẹ jẹ́ kẹ́ ti ẹ pàdé ní títì, débi tẹ́ máa rò pé àọ̀dọ̀ lágbájá ló ń lọ, àbọ̀dọ̀ tàmẹ̀dù ló ń lọ. Thank you, ma. WhatsApp is plus 32488259707. Direct line is plus 34662733039. That is direct. Wòlíì obìnrin wà. Babaláwo obìnrin wà. Àwọn onífá obìnrin wà. Ẹ ṣáà ti rí wọn, méjì mẹ́ta ni mo ti gbé wá sórí ètò. A ti gbọ́ lọ́ṣun wá, a ti gbọ́ ní Iyemọja wá, a ti gbé babaláwo wá lọ́kùnrin, a ti gbọ́ nífá wá lóbìnrin. Obìnrin ò ní lo ọ̀pẹ̀lẹ̀, but wọ́n máa lo 16. Iṣẹ́ kan náà dẹ̀ ni wọ́n máa fi tọ́nà. Atọ́nà kan náà ni gbogbo ẹ̀. Ẹ lọ sọ́dọ̀ wọn, ẹ yé lọ sọ́dọ̀ wọn tó lù yín jìbìtì abẹ́ yìí. One pretty lady tó lọ ṣe àgbákò babaláwo. Ó ti bímọ 5. Iṣẹ́ àrísítò yìí náà ló gbé débẹ̀. Ó fẹ́ kó bọ́ sọ́wọ́ bàbá tó máa ṣe iṣu fún. Iṣẹ́ àrísítò náà ló gbé dọ́dọ̀ ẹ̀. Bí babaláwo ṣe fún ní nǹkan míì nìyẹn. Nígbà táwọn ọ̀rẹ́ tí wọ́n ṣàwà tìṣà, nígbà tí wọ́n máa pàdé ẹ̀,
eyín ẹnu ẹ̀ kan ti yọ ó ti darúgbó ó ti dẹni tó ń lọ ewé tó wọ́n pàdé ẹ̀ lórí títì ibi tó ti ń lọ ra lékú lẹ́jà ni. kí ló ṣe ẹ́ báwo ló ṣe rí kí ló dé kí ló dé báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ bóyá nǹkan tó wà lára ẹ̀ kò gbọ́dọ̀ rí ẹni tó bá mọ̀ kankan sójú ni bí kinní yẹn ṣe ká kúrò lójú ẹ̀ nìyẹn. tó ń bèèrè òun náà ló tún bèèrè lọ́wọ́ pé ẹjọ́ ibo lòun ibo ilé ibo lòun gbé ládùúgbò yìí wọ́n ní ṣebí ìyàwó bàbá kínní ni ìyàwó bàbá ta ni nígbà tó máa débẹ̀ lórí kínní ọ̀hún ó pa bàbá yẹn she was arrested but who is going to justify who is going to help her out of her situation? How is she going to get out of the mess? Ọmọ márùn ti wà ńbẹ̀. Àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hello. Ètò ń tò ìyá mi ẹ káàbọ̀ ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Sẹ́rí ètò yìí mo fẹ́ dá sí wà interesting. Ẹ ṣé mà. Sẹ́rí ohun tó ń lọ láyé òde òní akọ́nà kó gbà wá. Social media wọ́n ṣe fún àwọn téèyàn bá ti mọ̀ tipẹ́tipẹ́ tẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni. Ẹ pàdé níbẹ̀. Bóyá party or something like that. Òun náà ṣe social media fún. Wọn ò ṣe fún gbogbo rádaràda tó ń ṣe káàkiri lórí social media. Bẹ́ẹ̀ ni òyà mi. Ẹ wá rí tí o ní àáfàá dé, wòlíì dé, babaláwo dé. Àfi kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìkàyẹ kọ́ lọ máa tọrọ àṣàjà kúrò láì. Ìlàgì fúnrọ̀ yìí. Àmín ìlàgì fúnrọ̀ yìí. Nítorí pé kí ni iṣẹ́ tí wọ́n ní kán lọ ṣe kọ́ ni wọ́n ń ṣe fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ni. Ìkà ló pọ̀ jù nínú wọn. Ìkà tó tún ti sọ ìkà ló pọ̀ jù nínú wọn. Nítorí pé kí ni ẹni tó bá ṣe ìfẹ́ wá sọ́dọ̀ yín ó á kò sẹ́mi tí mò ń sọ̀rọ̀ yìí. Orí mi ò kàn gbẹ̀bọ̀dé ni. Hallelujah. Tó ti yé yín. Ibù lọ́dọ̀ aláàfáà ni o lọ́dọ̀ kínní nítorí pé sẹ́rí Ọlọ́run má jẹ́ ká rí dààmú Ọlọ́run má jẹ́ ká rí nǹkan tó máa lé wa lọ báwọn tí ò yẹ ká gbà. Àmín. Tó ti yé yín. Àṣà àwọn aláwo wọ́n ní wo lẹ́nu awó ń wo. Bẹ́ẹ̀ ni. Ẹ sọ̀rọ̀ kan nígbà kan ní àìpẹ́ pé kò kan dandan kó kan lọ gbọ́kùnrin ẹ̀mí kan lọ gbóbìnrin àbí something like that. Nítorí kọ́ máa rojọ́ wọn síta. Ohun tó bá ti pè ní táwọn wòlíì máa ń pè ní èdìdì. Èdìdì. Kò gbọ́dọ̀ lu jáde. Bẹ́ẹ̀ ni. Kò gbọ́dọ̀ lu jáde sí ẹnì kẹta. Nítorí pé wẹ́dá babaláwo ni o, wẹ́dá wòlíì ni o, wẹ́dá oníṣègùn ni o, wẹ́dá onífá ni o, wẹ́dá onímọ̀jẹmọ̀já ni o. Ohun tó bá ti jẹ́ àṣírí pẹ̀lú òun àti kọ́sítọ́mà ẹ̀ ẹni etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. Bẹ́ẹ̀ ni ìyá mi. Etí kẹta ò gbọ́. Ṣùgbọ́n pé kó ń gbéṣẹ́ wá sí ọ̀dọ̀ wọn especially àwọn ọkùnrin náà máa ń ṣe kíní yẹn jù. Ọkùnrin wòlíì ọkùnrin onífọ̀ ọkùnrin oníṣẹ̀ṣe whatsoever. Àwọn náà máa ń ṣiṣẹ́ burúkú yẹn jù. Ohun tẹ́yìn ò bá dẹ̀ ní ìfẹ́ síbẹ̀ lọ ṣe fún yàn. Nígbà tó ẹ́ńtẹ̀ èdè mọ́lẹ̀ nígbà tó bá yá á jí dìde. Bẹ́ẹ̀ni. Ìgbà tó bá dẹ̀ máa fi dìde yẹn ìkórìíra ló máa bá dé kí n. Báyìí tí ò bá yọ àdá sí ẹni yẹn láti pàdánù. Bẹ́ẹ̀ni. Kó máa yin Ọlọ́run lógo. Tó ti yé yín. Ẹni tó bá problem wá sọ́dọ̀ yín pé òkè o ìjà ṣẹlẹ̀ nílé òun o àbí ọkọ òun kórìíra òun o. Sẹ́yìn lè ṣiṣẹ́ fún tó jẹ́ pé ṣẹlẹ̀ yíṣẹ́ yẹn padà ẹ ṣe sísáìdì ọ̀dọ̀ yín torí pé ti rí túra ẹ̀ nìyẹn. Ó ṣẹlẹ̀ sáwọn ọkùnrin náà o. Ó ṣẹlẹ̀ sáwọn ọkùnrin ká máa ń tojú wọlé náà. Débi wípé ìyàwó àwọn ṣe báyìí ìyàwó àwọn ṣe báyìí jọ nǹkan bẹ́ẹ̀ yẹn tó ti yé yín. Bẹ́ẹ̀ni. Wọ́n ti rí túra ìyàwó ẹ̀ tó wà nínú ilé yẹn kó tó máa gbé ba ní pé kó lọ máa kórìíra ìyàwó yẹn tó bá ti délé. Nígbà tó báyìí ti délé báyìí tó kórìíra ìyàwó yẹn bóyá áńgẹ́lì tọ́lọ́run fi tì lẹ́gbẹ̀ẹ́ ní pé kó ṣàánú
abáléyàwó dànù ìjàmbá abálébà. Kábíyèsí. Àwọn tó bá ń ṣerú eléyìí wọ́n gbọ́dọ̀ tọwọ́ ọmọ wọn báṣọ. Nítorí pé Ọ̀rúnmìlà tó pè wọ́n kò gbéṣẹ́ burúkú lé wọn lọ́wọ́. Ọlọ́run tó pè àwọn wòlíì gan kò gbéṣẹ́ ibi lé wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Kíní yẹn wá common wípé iṣẹ́ ibi ló pọ̀ jù nínú ayé wọn kọ́ máa ṣe. Wọn ò ṣe iṣẹ́ ìtúsílẹ̀ rí. Iṣẹ́ ibi kan ya ẹlòmíì wèrè, bí kan bà tẹni ẹlẹ́ni jẹ́, bí kan so mọ́lẹ̀ kó má lè débi tó fẹ́ dé lásìkò. Ó wà nínú àwọn wòlíì pàápàá, iṣẹ́ ibi yẹn ó kún ọwọ́ wọn. Èyí tí Ọlọ́run ò fẹ́. For example, ọ̀rẹ́ mi kan, mo máa lo ẹ̀dà ọ̀rọ̀ tí máa sọ̀rọ̀ yẹn. Ọ̀rẹ́ mi yẹn, wọ́n lọ ṣe patí nílùú kan. Ọmọ bíbí ìlú yìí ni, ọmọ tó bí sí ìlú òyìnbó ni. Kí ìmọ̀ bó ṣe ṣàgbákò olùṣọ́ àgùntàn yẹn ní ìlú kan ní Nàìjíríà. Ìyẹn ṣàfẹ́ sínú ilé. Ó lè jẹ́ pé ìyẹn ní kó bóun wo bóyá ọkọ tóun máa fẹ́ ni o, bóyá ọkọ tóun ò ní fẹ́ ni o. Tẹ́ni tó ń ṣiṣẹ́ fún tí ò bá jẹ́ pé àwọn ògbólógbò èmèrè tán máa wò pé iṣẹ́ burúkú ló fẹ́ gbé fún mi. Wọ́n máa fojú wò pé ìwọ ó rò pé o mọ́. Tó ti yé yín? Bẹ́ẹ̀ni. Àwọn yẹn nìkan wọ́n lè gbára wọn lẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú tó ń ṣiṣẹ́ ìkà. Ó ṣàmọ́ ọmọ yẹn ó fẹ́ ọmọ tó pírítì tó yẹ pé tó bá ṣe irun ẹ̀ báyìí ọmọ máa jọ lọ ni. Yéèpà. Ó wá di ẹni tó yẹ fún nígbà tó lọ ṣe patí nílùú yẹn. Wọ́n lọ láti bí kan lọ sí ìlú yẹn báyìí. Wọ́n wá rí ọmọ yẹn tó mú aṣọ tó rò mú àyà. Ìgbà tó mọ̀ pé ò lè tọ́jú ọmọ ọlọ́mọ kí ló dé tó fẹ́ sínú ilé tó bá yí ẹ̀jẹ̀. Ìyẹn lásán Ọlọ́run ò lè dáríjì irú olùṣọ́ àgùntàn òkú ni. Ó bá yí ọmọ ọlọ́mọ jẹ́. Bẹ́ẹ̀ni. Ní ẹ̀kan. Ọ̀rẹ́ tó wà lọ bá pé á mà súnmọ́. Ọkọ ẹ̀ tó bá ti dípò àwọn èèyàn fẹ́ súnmọ́. Ó ti mọ̀ pé wọ́n fẹ́ wá sí lójú ni. Iṣẹ́ ló máa fògùn bá ti yín jẹ́. Yéèpà. Báwọn yẹn ṣàṣe sáàlì yẹn pé epo ni mo wo ó ní ọdí má ba tèmi jẹ́. Wọ́n ṣàpadà wádìí wọn wá ń ṣàdúrà fọmọ yẹn kókó náà kó jẹ́ kó rí ìtúsílẹ̀ lọ́wọ́ ìka olùṣọ́ àgùntàn. Mi ò tẹ̀lé wa mọ̀ bí kinní yẹn ṣe wá lọ mọ́ oró ti pẹ́. Èmi gangan tẹ̀mí ń sọ̀rọ̀ yìí. Mo wá nǹkan kan lọ sọ́dọ̀ nítorí pé Olúwa sọ pé tí ohun kan bá rú yín lójú ẹ sá tọ̀ àwọn wòlíì lọ. Àwọn wòlíì lọ. Bẹ́ẹ̀ni. Ó wà ní Báíbù. Bẹ́ẹ̀ni. Ohun tẹ̀mí ṣe nìyẹn. Dáadáa. Pọ̀tífà tí mo dẹ̀ lọ báyìí yìí, ó lè di pé kó máa olórí burúkú ẹ̀ kó máa pè mí lóru. Kó máa fi ó níyàwó lé o, kó máa fi fóònù ìdìsọ́ọ̀kù mi. Ó wá gbé fún pé láyé yìí àtọ̀rẹ́bà kọ́ọ̀lù ni wọ́n. Tó o bá fẹ́ kí n ṣépè fún ẹ. Pé ara yín nìyẹn. Tó bá yẹ kó lu òdìyàn lámùrè ni, ẹ máa bá yẹn ń tàn jẹ. Nígbà tó ṣàyà ló bá bẹ̀rẹ̀ fún mọ́mì mo lọ́ọ̀bù yín gan-an ni. Yéèpà. Mo ní ṣe mo kọ́ sórí pé mò ń wọ́pọ̀. Mo ní ọ̀sán ní nǹkan tá a bá wá sọ́dọ̀ ẹ̀. Mo dára nǹkan tí mo sọ ṣáájú nìyẹn. Pé ohun tí mi fi ń lọ bá anybody nìyẹn. Tí màá fi ń dúró sọ́dọ̀ Ọlọ́run mi pé òun ni kó ṣe fẹ́ wẹ́. You understand? Many people like that. Wọ́n lè ní kẹ́ ẹ mú wọn túrú. Ẹ wà máa gbà sí wọn. Wọ́n lè ṣe oríṣiríṣi fún yín, ẹ wà máa gbà sí wọn. Débi pé sáìdì ọ̀dọ̀ wọn náà máa ṣe kinní yẹn sí. Wọ́n tẹ̀lé kò fẹ́ wá sọ lọ́lẹ̀ ni wípé wúwẹ̀bà tó bá ń ṣe irú iṣẹ́ ìkà yẹn. Bìkọ́sẹ̀ ìríṣẹ́ eré kẹ́rí wípé bóyá wọ́n bí ẹni yẹn lọ́nà kẹgbà á lẹ̀ kó fáyé ẹ̀ lè fún wọn. Dúpẹ́ tẹ tún bá ti ẹ̀jẹ̀ mọ́ ọ lọ. Ó kọ́mọ̀ láàárín àwọn aláṣọ funfun. Bẹ́ẹ̀ni. Ó kọ́mọ̀ gan ni. So àwọn tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ti tọwọ́ ọmọ ọba aṣọ. Nítorí pé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀.
ayé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ bàjẹ́ ayé àwọn ọmọ yín gan fún àbàjẹ́. bẹ́ẹ̀ni. ọ̀dájú wòlíì ọ̀dájú babaláwo ọ̀dájú onífá ọ̀dájú wọ̀tẹ́bà ló ń ba iye aláyé jẹ́ tí wọn kì í rántí pé àwọn bímọ. bẹ́ẹ̀ni. tó ti yẹ yín. bẹ́ẹ̀ni. tí wọn mọ̀ wípé àwọn bímọ pé tí wọ́n bá ṣe irú ilé ìfọ́nmọ tiwọn sínú àwọn á dùn sí i. ẹlòmíà ṣe débi wípé òbí ẹni yẹn àwọn ọmọ yẹn wọ̀n ní fẹ́ rí òbí wọn sójú. nítorí ayé àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ bàjẹ́. táwọn tó bá ń ṣerú eléyìí mìíràn wọn ni pé kọ́ yí padà torí pé táwọn bá yí padà ẹ̀fọn máa ké lórí wọn. bẹ́ẹ̀ni. ẹ̀fọn máa ké lórí wọn. ẹ ṣe ìyá mi. ohun tó bá rọ̀yàn ni kó ṣe. bẹ́ẹ̀ni. ohun tó bá rọ̀yàn kéèyàn má dáwọ́lé. bẹ́ẹ̀ni. nítorí pé ọlọ́run gan máa bínú sí wọn. á bínú. á bínú. mo lọ bákan náà níjọ́ kan nìyẹn pé kinní kan ló bá béèrè lọ́wọ́ mi ní àṣẹ lọ́kọ. mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé nǹkan tí mo bá wá nìyẹn àbí ó rékù tí ẹ wò yẹn kò sọ fún yín bóyá mo lọ́kọ bí mi ì lọ́kọ kí ni ìtumọ̀ pé kẹ́ máa béèrè lọ́wọ́ mi pé ṣé mo lọ́kọ. ìkọ́ tó fẹ́ mọ̀ bóyá mo lọ́kọ bí mi ì lọ́kọ kó lè mọ ibi tó fẹ́ bá ṣẹ́ dé. You understand? bẹ́ẹ̀ni. So they are so stupid to be doing all this. Ọlọ́run rán wa níṣẹ́ burúkú ká lọ máa ṣe iṣẹ́ ìtúsílẹ̀ náà rán wa kó ká máa ṣe wọn ò ní ká lọ máa bá yí aláyé jẹ́. tẹlifóònù yín yọ dáhùn. ìdí ni wọn máa ríran wèrè á máa ríran òfò tọ́lọ́hún ọ̀rọ̀ káyà yín lè jà. ẹni wọn bá ríran òṣì tí ó gbọ́dọ̀ máa rí búùkù ẹ̀ ni. device yín kejì wà on à ń gbóhùn yín back device yín kejì wà on. ẹ bá wa reduce a little bit. ẹ ṣe. ó ti yé yín. tó gbogbo ìwà pálapàla yẹn wọ́n gbọ́dọ̀ rí wọ́ ẹ̀ bọ́lẹ̀. wọ́n gbọ́dọ̀ rí wọ́ ẹ̀ bọ́lẹ̀ kọ́ ṣe òtítọ́ ní ọ̀nà tí Ọlọ́run pè wọ́n sí wẹ́dá babaláwo wẹ́dá láàfà wẹ́dá wòlíì o wọ́n ṣe òtítọ́. ẹlòmíì oògùn ìwé ló lọ ń kà. bẹ́ẹ̀ni. òun ni òṣìṣẹ́ kórìí ẹ̀ pé. ojú orí wọn ti dàrú. ìpè tí mò ń ṣe ìtorí pé kì í ṣe pé Ọ̀rúnmìlà ló pè é. ó lè jẹ́ pé ìwé oògùn bàbá ẹ̀ ló gbé. ó fi ń ṣiṣẹ́. tó kò ní ìmọ̀ ipò pé kíní yìí gbọ́dọ̀ ṣe kíní yìí mo gbọ́dọ̀ ṣe. tó wọ́n ti da gbogbo ẹ̀ wọ́n dàrú. Ọlọ́run kó ṣọ́ wa ni. àmín. Ọlọ́run kó ṣọ́ wa. àmín o. àmín ẹ ṣé ìyá mi mo dúpẹ́ ẹ ṣé gan ni mà. God bless you, ma. Jẹ́ráyé. Ẹni tí ò bá lọ́rọ̀ gidi lẹ́nu ló máa sọ pé lẹ́rìí òun ó wà ní kàfàǹṣà. Àní kíní yìí ṣẹlẹ̀ gidi sẹ́. Nígbà tí o mọ̀ pé Ọlọ́run ò pè ẹ́, àwọn bàbá ẹ ni wọ́n gbé ifá lé lọ́wọ́. Ó dẹ̀ fojú sílẹ̀. O fara sílẹ̀, o fara balẹ̀, o jókòó kó sọ fún ẹ wípé lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ o. Nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ, kì í ṣe pé lẹ́yìn ẹ̀fà èje. Ìlú kan tó ń pè ní ọ̀fà. Lẹ́yìn ọ̀fà tẹ́ bá dé ọ̀fà, òjé and so on and so forth. Nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Ẹ bá jẹ́ múmìnà, ọbàjọ́ nífà, ọbàjọ́ lọ́ṣù, ọbàjọ́ lọ́ya, ọbàjọ́ ní kinní kan, ọbàjọ́ ní kinní kan, àti ṣọ́ọ̀ṣì, ẹ ti wá fi gbogbo ẹ ti sọ gbogbo ẹ di fìkàrò DS choir. Kẹ́kọ̀ọ́ máa àdóyọ̀ díní. Béèyàn gbéṣẹ́ wá sọ́dọ̀ yín, ìgbékúgbé lẹ máa gbélé lọ́wọ́. Owó ò ní fùnà. Kọ̀ràn kówó fùnà, ẹ̀yin ló máa fi lálàá lójoojúmọ́. Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi wọ́n lálàá báyìí, ìfẹ́ dé nìyẹn, ìfẹ́ gbóná. Ó di pé kó má gbọ́rọ̀ sí ìyẹ́ àti bàbá àbọ́kọ ẹ̀ nílé mọ́, ó di kí ni ó di ilé babaláwo. The same thing náà pẹ̀lú ọkùnrin náà tó bá ń tojú bọlé, nígbà tó bá ti lọ gbà lọ́wọ́ àwọn màmá ẹ̀ tó ń ṣiṣẹ́ fún àbí kinní kan, ó di pé gbogbo nǹkan tó bá tíyàwó inú ilé ẹ̀ bá ń ṣe fún kò kì í tẹ́ lọ́rùn mọ́, ó di pé kó gbé báàgì kó gbọ́dọ̀ yálàwó ẹ̀ lọ àbí kó gbọ́dọ̀ wòlíì ẹ̀ lọ.
àti ráwọn ìyá ní Ísírẹ́lì àwọn ìyá ní Ísírẹ́lì tó máa ná bá wọn ṣe ìpéjọ àdúrà tó máa jẹ́ pé nígbà tẹ́ bá máa wá lọ tẹ́ bá máa wá bọ̀ ọ̀dọ̀ ìyá ní Ísírẹ́lì náà máa gbẹ̀yìn sí. ẹ̀yin oní aláwọ̀ yìí náà ẹ̀kọ́ ti polúkúmuṣu gbogbo ẹ̀ṣá ṣe wá mọ kinní kan kábíyèsí Elédùmarè ọlọ́run ò bímọ ó bẹ̀sán ó bí kinní kan ẹ̀san lórúkọ ẹ̀ bàbá mi àgbàlagbà oyè bàbá yẹn gbọ́n tó mú ilé ẹ̀ sókè otherwise traffic jam tí bàbá máa pàdé lẹ́nu ọ̀nà ilé ẹ̀ tá a máa lọ rojọ́ fún ó yára mú ilé ẹ̀ sókè ó lè máa ṣe tó bá wù yín sálẹ̀ òun ló ní final say gbogbo pé ara wa ò yá ara gbé kinní kan ó sì ń lo fẹ́sìkì ó sì ń lo káfí náà wọ́n sì ń yọ̀ fún àtẹ̀dọ̀ àtàwọn tó ń lọ mú ẹ̀dọ̀ ọmọ ọlọ́mọ tó ń lọ yọ tó ń lọ pé torí pé àwọn lówó tó ń lọ yọ kídìní àwọn ọmọ ọlọ́mọ gbogbo àwọn politician Nàìjíríà tó bá ti travel ẹ̀dọ̀ ẹlẹ́dọ̀ ìfun onífun gbogbo ẹ̀lẹ́ lọ yọ tẹ lọ fi ń pààrọ̀ tiyín àsìkò ọlọ́run ò tí ì tó ni ọlọ́run ó fìyà yín sínú fìríìjì bí mo ṣe máa ń sọ níjọ́ tó bá máa yọ ẹ̀mí yẹn pàtì báyìí ló máa já oníkálùkù kan ṣe yàmá ọlọ́run ní sùúrù o yéè tó bá pè mí olúwa tó yìn ni àrá ni màá máa rán every second àrá ni ẹlòmíà náwó sókè báyìí mi ò ní jẹ́ kọ́wọ́ yẹn wálẹ̀ mọ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan àdúrà tá máa ń gbà níjọ mímọ́ nísẹ̀lẹ̀ wọ́n á ní gbogbo ọ̀tá àjọ mímọ́ yóò lọ ẹrù gbogbo wọn á sọ pé àmì èmi ò ń bá wọn ṣàmì torí ìwọ olùṣọ́ tó wà nínú pẹpẹ assistant yẹ ẹjọ́ ń bẹ́ ṣe máa para yín lẹ̀ wá bí assistant ṣe máa di olùṣọ́ nínú pẹpẹ tí olùṣọ́ nínú pẹpẹ tó máa lọ di pastor bí yẹn gbogbo nǹkan tó wà lórí wọn nìyẹn tẹ́ bá rí wọn tó bá sọ pé àwọn péjọ báyìí yìí tó bá wá sí ìkórè báyìí wọ́n á máa fẹ̀mí bára wọn jà nínú pẹpẹ ni ara àwọn odidi àwọn àgbàlagbà tó kú má kó amọ̀nàrún má lọ wọ́n fẹ́ fi owó ìdámẹ́wàá wọ́n fẹ́ fi sínú àpótí ìdámẹ́wàá ní àárín ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti ń ṣe ìkórè tí ojú pé tí ẹsẹ̀ pèrè tí èrò pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ wọ́n ń jà ẹni tó máa kọ́kọ́ fowó sínú àpótí ṣe rí pé orí ẹlòmíì ti sán wọ́n tún jàyè ọ̀jàjà seniority wọ́n tún jà débẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ pé ọ̀tá àjọ mímọ́ yóò la ẹrù pẹ̀ gbogbo yín ẹ̀ wájọ ṣàmì èmi ò ń bá wọn ṣàmì. ẹ̀dùn bàbá àti ìbẹ̀ lọ́rùn kábọ̀ forúkọ rẹ kí ìjọba rẹ dé àmì bó bá ti dé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀wọ̀n mi ò ń bá wọn slow motion ní tọ̀dọ̀ mi máa ń bá dé torí máa ka gbogbo àtẹni tó ti kú tí nǹkan tó ṣe fún mi tó sì ń dùn mí dọ̀la máa rán ọlọ́run ọba létí ṣùgbọ́n ọlọ́run gbé kúrò lọ́kàn mi gbé àyà mi fúyẹ́ kí n má bàa ṣẹ̀ sí ẹ èmi ò kí gbọ́dọ̀ tọ́ra mi jẹ. wọ́n ní Adonilaya ò jẹ̀bi aya yín ni ẹ kìlọ̀ fún owó yẹn jọmọ́ táwọn Ìbàdàn tán bá sọ pé wọ́n jí wọn ní nǹkan wọ́n ní ìwọ náà ṣe gbé bẹ́ẹ̀ òun wọ́n máa tún dá ẹni tó ní nǹkan lẹ́bi bó ṣe gbé síbẹ̀. ẹ̀yin sisters mi wòlíì obìnrin ti wà lóríṣiríṣi ẹ tọ̀ wọ́n lọ nǹkan tẹ́ bá sọ tó bá bá yín ṣe tó bá wà nínú àdúrà pẹ̀lú yín tó bá gbé tó bá sọ fẹ́ lòmíì ó ti gbogbo àjàgà yẹn ló ti bọ́ sí lọ́rùn kò yé wọn ni bàbá ìyá onífà ti wà àwọn ọ̀pọ̀ nínú àwọn obìnrin làwọn bàbá tó yẹ pé wọn ò ní ọmọkùnrin làwọn bàbá wọn yẹn ni wọ́n ti kọ́ àwọn ọmọ wọn níṣẹ́ tó jẹ́ pé àwọn náà ti ń fi ṣiṣẹ́ ṣe é ṣáàjì ráwọn oríṣiríṣi tá à ń gbé wá sórí ètò nígbà ìwáṣẹ̀ à ń gbọ́ lọ́ṣùn wá à ń gbé ní Yemọja wá à ń gbé babaláwo wá onífá gbogbo wọn là ń gbé wá lóríṣiríṣi
Yèyé Adé gbogbo wọn láti gbé wá àwọn ọmọ Yèyé Adé ìyá Ọ̀ṣun ọmọ ìyá Àjẹ́ àwọn ni wọ́n bọ̀ wá ní ọjọ́ Friday yìí láti wá bá wa sọ̀rọ̀ nípa kíni nípa orí bíbọ àti ẹgbẹ́ àti gbé wọn wá sórí ètò lẹ́ẹ̀kan rí àdúrà mi lénìí ní tí mò ń gbà ní pé k'Ọlọ́run jẹ́ pé kí network kó dá so that wọ́n á lè wà lórí kíní fún wa wọ́n ṣàlàyé fún wa nílò àti lọ sọ́dọ̀ ọkùnrin mọ́ kó má bàa sí oní fìkàrò dí group of company yìí mọ́. Ìyá Ọ̀ṣun ọmọ ìyá Àjẹ́ àwọn ni wọ́n ń bọ̀ wá bá wa sọ̀rọ̀ nípa orí bíbọ àti ẹgbẹ́. Kí là ń pè ní ẹgbẹ́? Kí là ń pè ní orí bíbọ? Wọ́n ṣàlàyé ẹ̀ fún wa. Mo ní wọn lóríṣiríṣi lóbìnrin. Mo láwọn àfáà obìnrin náà. Bẹ́ẹ̀ ni ẹ má rò pé bóyá ọkùnrin nìkan ló lè ṣe é. Àwọn obìnrin àfáà náà wà. So that àjídó ìyá á kúrò ńbẹ̀. Máa dóni nìṣó ìyá kúrò ńbẹ̀. Ìdókúdó ìyá kúrò ńbẹ̀. Máa gbàyàwó níyàwó ìyá kúrò ńbẹ̀. Máa dá wàhálà lẹ̀ sínú ilé onílé ìyá kúrò ńbẹ̀. Ṣùgbọ́n a lè ṣe ká má rí náà ni. K'Ọlọ́run ọba kó wà pẹ̀lú èmi àti ẹ̀yin. Àní ṣubú dànù. Àní kó sí páńpẹ́ ayé. Ìdààmú ò ní jẹ́ tiwa o. Àní fi ẹsẹ̀ ara wa ká fi rìn wọnú páńpẹ́. Torí ọ̀pọ̀ ló ń fẹsẹ̀ rìn wọnú páńpẹ́. Tó bá kù ṣẹ́jú kan kọ́mọ olóore jìn sí kòtò. Mọ̀nàmọ́ná máa ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ni. Ààbò Olúwa dájú lórí èmi àti ẹ̀yin. Ní àwọ̀lésùn yìí, èmi àti yín, oorun ayọ̀ la máa sùn. Àní tójú oorun dójú kú, àní tìbí àlá bẹ̀rẹ̀ àrùn. Mo fẹ́ fún wa ní ìṣe general kínní, ẹ jẹ́ kí n fún wa. Iṣẹ́ kékeré ni. Ṣùgbọ́n kò sí bíṣẹ́ bó ṣe lè kéré sí, kò sí bíṣẹ́ bó ṣe... Ẹ ti ẹ̀ gbọ́, mo rántí mi ò fún yín, mi ò fún yàn. Gbogbo èyí tí mo ṣiṣẹ́ iṣẹ́ 3 in 1 fún, iṣẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀, oyin àti omi. Mi mà tí ìgbà láti yéèpà wọ́n ti gbá mi. Wọ́n ti gbá mi lórí nẹ́ẹ̀tì o, wọ́n ti gbá mi. Mo máa lọ máa hack account yín láti máa lọ kówó yín. A jẹ́ fún gbogbo yín láṣẹ Ìdùmarè. Iṣẹ́ kékeré kan wà fún ẹni tó bá máa ń sábà lá àwọn àlá tó le. Tó yẹ pé tẹ́ bá jí báyìí àyà máa ṣe bìbìbìbìbìbì. Ẹlòmíì kó tó gbára lélẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní lálàá. Ó lè jẹ́ pé ìmísí ni. You have to develop it. And how do you develop it? Pẹ̀lú àdúrà náà ni. Ṣùgbọ́n ó wá ní bá ṣe gbọ́dọ̀ gbé ara lélẹ̀ tá bá ti bọ́ sórí ibùsùn. Kò sí ìbàjẹ́ sáìdì brọ́dà mi rè, sáìdì tiyín ni àbí sáìdì tiyín ni sáìdì brọ́dà mi ni. Èyí tó yá ti ṣe kókó ń bẹ̀ ni wípé nígbà tẹ́ bá ti jókòó sí orí ibùsùn, tẹ́ bá ti fẹ́ sùn, tẹ́ bá ti mẹ́yìn lọ sílẹ̀ báyìí, ẹ̀gbẹ́ ọ̀tún ni kẹ́ kọ́kọ́ gbélélẹ̀. Ṣó yé wa? Mi mọ̀ bí ẹ ṣe ń rí lọ́dọ̀ yín lọ ní bí tẹlifíṣàn ṣe ń reflect. Ẹ̀gbẹ́ ọ̀tún ni kẹ́ kọ́kọ́ fi gbélélẹ̀. Ẹ wá bẹ́ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tẹ́ gbórí lélẹ̀ báyìí yẹn. Ẹ wá yí ojú bá ní yí ara o. Gbogbo ara kọ́ lẹ máa yí o. Ṣó ti yé? Ẹ bá ti gbé ẹ̀gbẹ́ ọ̀tún yẹn tẹ́ ti gbé lélẹ̀. Ẹ wá yí ojú bá ẹ yí sí báyìí, ẹ yí sí ọwọ́ àlàáfíà. Ẹ ṣe lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbàdúrà Olúwa. Bó dẹ̀ pé kùrìsíù lẹ fẹ́ ké,
bó jẹ́ làkọ́díjákùn lẹ fẹ́ ké, bó jẹ́ àtáyà ni, èyí tó bá ti wá sí yín lẹ́nu ńbẹ̀, èyí tẹ́ bá mọ̀ ńbẹ̀, bó jẹ́ múmìnì ni yín, èyí tí màlẹ́kọ̀ àpáyà ti fi sí yín lẹ́nu lásìkò ìgbà yẹn, bó jẹ́ ẹni àdúrà náà ni, kẹ́ gbà á, kẹ́ sùn. Ẹ bá ti gbára lélẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ṣe tó yẹ tẹ́ gbà tẹ́ ti gbàdúrà yẹn tán, ẹ wá lè yí kí brọ́dà mi kán lè raga mọ́ fi yín o. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. Ó máa ń mára jọ̀lọ̀ nìyẹn ò sọ pé nítorí pé ẹ ti ṣe iṣẹ́ yẹn pé uncle mi ò lè wọ wọn lè dé Jerusalem oore ọ̀fẹ́ ló bá dé, ó máa ń mú orun kùnyàn. Ṣùgbọ́n àwọn Jerusalem kan wà tí wọ́n gbọ́dọ̀ máa lọ ní nǹkan bí aago 5 àárọ̀ yéèpà ẹ máa rẹ́rìn ní throughout the day. So iṣẹ́ yẹn nìyẹn. Atákéré iyọ̀ ọdún ni, dánwò ló bí iyọ̀ ọ̀kẹ́rẹ́. Fún ẹni tó jẹ́ pé ẹ máa ń lá àwọn àlá tó le jẹ́ pé máa mi gúle, tàbí ẹni tí à ń fi àwọn ìran hàn ṣùgbọ́n tí kò tí balance tẹ́ ṣe ń struggle nínú ẹ̀, tàbí ẹni tí anyhow ṣá, ẹ má yẹ ká ojú orí afẹ́fẹ́ la wà, èmi ò fẹ́ kí n máa gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ sí ojú fọ́nrán. Ṣùgbọ́n ẹyọ kan ṣo yìí mo fún wa tinútinú tọkàntọkàn mi ni mo fún, ṣùgbọ́n máa gbowó ẹ̀. Ẹ̀yin kan ti jẹ mí lówó, ẹjọ́ mi lówó iṣẹ́ 3-in-1 tí mo ṣe lọ́sẹ̀ ó mà ti lé lọ́sẹ̀ kan. Yéè, wọ́n ti gbá mi. Èmi ni mo tún fún yín yìí, mo ń kọ sínú àkáǹtì yín o. Máa kọrúkọ gbogbo ẹ̀yin tí mò ń wò yàtẹ̀yìn tẹ́ wà lẹ́yìn fọ́nrán. God bless you. Á jẹ́ fún gbogbo yín láṣẹ Ìdùmarè. Iṣẹ́ kékeré ni, ṣùgbọ́n ẹ má fojú kékeré wò. Àwọn ọmọ yín náà ẹ kọ́ wọn. Tó bá ti fẹ́ sùn lálẹ́, ẹ̀gbẹ́ ọ̀tún ni kọ́kọ́ máa ṣe kíni, kọ́kọ́ máa fi lélẹ̀. Ṣóyé, ó máa ń wave bad spirit away. And from time to time, maybe once or twice in 3 months or so, ẹ máa pààrọ̀ ibi tẹ́ ń gbórí sí. Tẹ́ bá ń sùn báyìí, ẹ sùn báyìí nígbà míì. Afẹ́fẹ́ burúkú kò ní fẹ́ lù wá lóru, torí ẹni tó ń ṣọ́ wa la mọ̀. Ara la mọ̀. Báwo ni mo ṣe máa ń sọ? Mi ò fẹ́ mo fẹ́ sọ Yorùbá yẹn, mo dẹ̀ gbọ́dọ̀ sọ. Àmẹ́ni tó ń ṣọ́ wa. Ọlọ́run lolùṣọ́ àgùntàn wa, ṣùgbọ́n àmọ́ àwọn tí wọ́n ń ṣọ́ wa. Ìkọ̀kan tún wà. Ṣé rí àlá tẹ́ bá lá láti nǹkan bíi aago 12, ẹlòmíì máa ń pẹ́ kó tó lọ sùn. Ṣùgbọ́n àlá tẹ́ bá lá títí di aago 3 tẹ́ bá tají, ẹ ṣàkíyèsí ẹ̀. Torí ní aago 2 sí aago 4 làwọn náà máa ń jáde, làwọn náà máa ń lọ síbi ìpàdé. Àwọn míì gan wọ́n máa ń mú ní aago 1. Ṣùgbọ́n èyí tó jà jù níbẹ̀, tẹ́ bá fẹ́ sùn, tẹ́ ń fọ̀ sórun yẹn tó orun yẹn ò bá wá, tẹ́ ń fọ̀ sí ẹ tó orun yẹn ò bá wá, ẹ má lo ògùn oorun. Wọn ò fẹ́ kí àwọn olubi kan bá yín lẹ́nu oorun ni. Wọn ò fẹ́ kí nǹkan kan tí ẹnì kankan tó wà ní orí òkè, àborí ìsàlẹ̀, àborí ìkúnlẹ̀, àborí ìdọ̀bálẹ̀, àbẹ́ni tó lóṣòó, àbẹ́ni tó gúro. Ìlóṣòó yàtọ̀ sí pé kéèyàn gúro o. Tó ṣe kíni, tó ń pe ẹlẹ́dàá ẹ̀ níbi, ẹlẹ́dàá ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Talent tó fẹ́ pè wọlé, okay. Okay. Sorry. Ní àárín nǹkan tó bá ti kọjá aago 12, tó bá ti jí yín láago 12, ẹ má force ara yín sùn. Ìyẹn tó bá yẹ pé tètè lọ sórí bẹ́ẹ̀dì. Tó bá dé pé aago 12 gẹ́rẹ́gẹ́ ni wọ́n jí yín, àbí aago 1 gẹ́rẹ́gẹ́ ni wọ́n jí yín, ẹ má fi tipátipá sùn. Ẹlòmíì á bọ́ sísàlẹ̀, á mu warm milk, á ṣe kinní tí àsìkò yẹn tó fi máa kọjá. Àmọye ìgbà, àmẹ́ni tó ń ṣọ́ ni,
àmú àsìkò rẹ̀ agore ló máa lù fẹ́mi àtẹ̀yìn gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ fi kọ́ àwọn ọmọ wa tó bá ti bọ́ sórí ibùsùn ẹ̀gbẹ́ ọ̀tún ni kọ́kọ́ fi lélẹ̀ ẹ wá yí orí lẹ máa yí o ṣó yẹ yín báyìí ẹ ti ṣe báyìí ẹ ti sùn ẹ wá yí orí báyìí mẹ́ta ẹlẹ́rù bá ṣe kíni ló bá forí gbẹ́rù tẹ bá wá padà síbẹ̀ ẹ ṣàdúrà tẹ fẹ́ ṣe ìbáàjẹ́ bàbá wa síbẹ̀ lọ́run ni ìbáàjẹ́ mi ò gbójú mi sórí òkè wọn ni ìbáàjẹ́ olúwa ni olùṣọ́ àgùntàn mi ni ìbáàjẹ́ olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí ni fìjà fún àwọn tí ń bá mi jà kọ̀kí nǹkan tó bá wá sí ọkàn yín lásìkò gbà yẹn ẹ fi ṣàdúrà tẹ bá ti gbàdúrà yẹn tán àmín lórúkọ Jésù lórúkọ Olódùmarè lágbára Ifá Ọ̀rúnmìlà Ọ̀ṣun gbogbo ẹ̀ ṣáà ní àdúrà làdúrà jẹ́ ṣó ti yé wa kẹ́ ní oorun ayọ̀ ànípàdé lọ́la ọ̀la la máa ṣe àwọn ètò kan ní aago 7 ọ̀rọ̀ tẹ̀ ń pọ̀rọ̀ ni yéèpà dádì mi ti ń padà bọ̀ a máa sọ̀rọ̀ nípa àwọn sister àti sisters mi ló nípa à ṣe yẹn ní ọ̀la a ti fẹ́ padà sórí ètò wa ètò lọ́kọláya igo serious ọlọ́run igo serious kò ní ju 1 hour lọ ẹni tó bá wà ńbẹ̀ ló máa gbádùn dádì mi máa analyze àwọn ò ṣe àwọn pretenders bó bá ṣe rí náà ṣe máa sọ and that's why I love him so much. He's a big uncle and a daddy in the Lord and as many as of you that you want to participate, you are free. You are free to join us. So please, àti sùn yẹn ìgbáralélẹ̀ yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé ẹlòmíì báyìí kó má ti gbáralélẹ̀ báyìí ni ìjọ̀gbọ̀n yìí ti bẹ̀rẹ̀ wàhálà yìí ti bẹ̀rẹ̀ bẹ́gùn òlé òṣàlẹ̀ wọ́n á máa figi lé wọ́n ṣe ń figi lé bó ṣe máa já sí kòtò ló máa já sí gegele ó máa ń fòyàn lọ́kàn but you have to determine yes ó máa ń fòyàn lọ́kàn tó wà á ti kọ́kọ́ súré gbẹ́gbẹ́ ẹgbẹ́ ti bí ẹgbẹ́ àlàáfíà wà á kọ́kọ́ gbé lélẹ̀ ó máa ń it's a big task tó bá yẹ pé ẹgbẹ́ ẹ̀ ló kọ́kọ́ gbé lélẹ̀ tó wá ṣẹ̀ wá rántí ẹ dìde pátápátá kúrò lórí ibùsùn ẹ má sọ pé ẹ fẹ́ yí ẹ dìde pátápátá kẹṣẹ̀ wá padà wá kẹṣẹ̀ gbẹ́gbẹ́ àlàáfíà yẹn lélẹ̀ kẹ yí orí yín sí kẹ wá ẹgbẹ́ ọ̀tún yẹn lélẹ̀ kẹ wá yí orí sí ẹgbẹ́ àlàáfíà kẹ ṣe pó lẹ́ẹ̀mẹ́ta ṣó ti yé ẹ wá padà ẹ ṣàdúrà tẹ́ bá fẹ́ ẹ ṣàdúrà fáwọn ọmọ yín gbogbo nǹkan tó bá wù yín lásìkò ìgbà yẹn ẹ ṣàdúrà ṣùgbọ́n tí wọ́n bá jí yín lẹ́nu oorun ẹ má force ara yín sùn padà ìyẹn já sí pé àwọn olubi kan ń ṣe nǹkan kan lásìkò yẹn màlẹ́kà tí wọ́n dẹ̀ rán yín wá olùṣọ́ àgùntàn yín tí olúwa rán sí yín tí ò ní jẹ́ pé kí ẹ̀yin fi ẹsẹ̀ kọ ó wà lórí ìtẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ òun ló jí yín sílẹ̀ pé má sùn torí tán bá ń sá tán bá báyàn lẹ́nu burúkú ni tán bá ń sá nígbà míì tán bá báyàn lẹ́nu bí téèyàn ti ń jẹ ata òun lè máa gbọ́ tán máa sọ pé nìyẹn oúnjẹ òun ni ló dẹ̀ ń wúkọ́ ata ló pa lórí àní jẹun dọ̀rùn láṣẹ Èdùmàrè ọ̀fà yìí ò ní bà wá kò ní bà mí kò ní bà ẹnì kankan nínú wa ẹni bá ní kí n kú kó máa nìṣó lọ́rùn torí 125 lọ́lọ́run promise ni tí n bá wá lo 124 tó bá kù 1 year mo fún anybody láyè kó bẹ̀rẹ̀ sí ní rán àrùn sí àtàsàsí yẹn wá tó bá máa try tó bá fẹ́ wọlé kóun náà kó gbìyànjú. èmi ní sí ní tòótọ́ Olúwatóyìn Ọbátọ́lá Darlington lékè ọlọ́mọ plenty your one and only Ewusi Ọmọ́tádéṣe onígbàkulé láti ṣẹ̀rẹ̀ ọlọ́fin mọ́lẹ̀ èmi lọ mẹ́rin wọ ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́ ọmọ òṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́n pàdé ẹni ajé ń wá kiri orin ayọ̀ la máa sùn àní tójú ń dojúkú àní tìbí àlábẹ̀rẹ̀ àrùn
ọwọ́ ọlọ́wọ́ ò ní yí wa ní ẹsẹ̀ padà. Bàtà ọ̀fọ̀ ó pọ̀ ó kéré, wọn ò ní dá sí ẹnu ọ̀nà ilé wa, wọn ò ní gbẹ́nikẹ́ni nínú wa, wọn ò ní gbé wa gba fèrèsé jáde láṣẹ Èdùmàrè. Ire o, ire kàǹkà. Àpéyẹ ní ìfẹ́ pè wọlé lórí ètò ni o. Ẹ má bínú, ẹ jẹ́ kí n wo ẹnìkan pè wọlé o. Ẹnìkan pè wọlé, ẹnìkan pè wọlé o. Ta ni ẹ o? Èyí tó kù ó tún di ọ̀la láṣẹ Èdùmàrè. Ire o, ire kàǹkà, ire kàbìtì ó dìgbà.